ẹ kú dédé wòyí o ẹ̀yin èèyàn ẹ kú dédé wòyí o àtúní pé ká wá ṣíra wa létí bá ṣe máa ń sọ kú ọjọ́ mẹ́ta àṣebọ onílé àṣebọ àlejò àṣebọ ọkùnrin àṣebọ obìnrin àṣebọ ọmọdé àṣebọ Elédùmarè ọba àjíkì ọba àjíkì àwa ní ká wá sọ nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀ alàyè mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ níbi gbogbo bẹ́ẹ̀ kúkú ṣe mọ̀ lórí péjì wa nígbà yín láyè púpọ̀ jù bá ṣe máa ń ṣe lórí péjì wa ọ̀rọ̀ wa lórí péjì wa ṣókí ni abádẹ̀ ti sọ tán ó ti tán nìyẹn àtún ní gbà yín láyè débi tó yẹ pé a máa gba gbogbo àyè yín tán lórí péjì wa ọ̀rọ̀ tá a máa fẹ́ sọ ọ̀rọ̀ kágbọ̀n nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n àásọ torí pé wọ́n máa ń sọ pé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó ṣe kí ni kó rí ọmọ tuntun kó wọ́ orí ọmọ tuntun ò tiẹ̀ níwọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà àwa máa straight orí ọmọ tuntun ni orí ọmọ tuntun tó bá fẹ́ wọ́ á ṣe kí ni straight orí ẹ̀ kó dúró síbì kan ó lágbára o ẹ̀yin èèyàn mo ṣọ́ pé gbogbo wa la rí bó ṣe ń lọ lórí social media la rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ lọ́tún lọ́sì pẹ̀lú Wunmi ẹ kú owó ọ̀rọ̀ màmá o ẹ kú ìnáwó òkú o ọmọ rere àgbẹ̀yìn gbogbo wa o ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́ náà well ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọkọ tó ń jẹ́ Ṣẹ́gun Ògúngbè tó bá lè fi ọ̀rọ̀ yìí tó bá fi ránṣẹ́ sí ẹ àwa bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ àásọ tiwa gẹ́gẹ́ bí abiyamọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn Ṣẹ́gun Ògúngbè jọ mo ṣọ́ yìí pé o ní mọ̀lẹ́bí o dẹ̀ láwọn èèyàn tó ń bá ẹ sọ̀rọ̀ at least wà láwọn tó máa bá ẹ sọ̀rọ̀ ní ọ̀tún ló sì pé báyìí ni kò ṣe rìn bí báyìí ni kò ṣe rìn bí báyìí kọ́ ni kò ṣe rìn ìrìn tó rìn lọ sí òkú àánú ẹ yẹn ìrìn tó lágbára ni o ṣé mọ̀ pé Yorùbá ṣé mọ̀ pé àwọn kankan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tó máa ń fa oríṣiríṣi tó máa fọwọ́ pàṣẹ ẹ̀yà àràǹdí ẹ̀ pé tó o bá lọ síbì kan kinní kan á ṣe kinní kan ayé ti lajú gbogbo yẹn lọ 2022 la wà yìí 21st century la wà yìí ṣó ti yí ẹ Ṣẹ́gun Ògúngbè ipe tó bá lọ torí àwọn ọmọ ṣé Wunmi ó ro tàwọn ọmọ ẹ lára pẹ̀lú rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fojú ẹ tó fi rí sọ fún mi o pẹ̀lú rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fojú ẹ rí ní gbogbo ìrìn katakata tó rìn kí ni gbogbo pálapàla rìn tó rìn yẹn náà ó wá lọ síbi òkú àwọn ọmọ Òṣòdì àwọn Agbero àwọn MC àwọn Dende àwọn Koko Zaria gbogbo wọn lórí ń bẹ ó rí pé aṣọ tí wọ́n wọ̀ ó yàtọ̀ sí ìtòwọ̀ ni ìbá ọmọ Yorùbá ní gbogbo wa obìnrin lòun ò ṣe mọ́ ó ti lọ ó wá lọ síbẹ̀ torí ọmọ wọ́n wá sọ odidi ìwọ Ṣẹ́gun Ògúngbè wọ́n sọ ẹ́ di baby sitter wọ́n wá sọ ẹ́ di baby sitter wá jókòó wọ́n ló gbọ́mọ dání wọ́n ní bọ̀dẹ̀ ẹgbà fìdí bọ́ọ̀tù ẹ̀ máa náà sọmọ ṣé ó dẹ̀ ti wá ó bàdì tó yẹn ni tó yẹ pé wọ́n ló wá ń tọ́jú ọmọ wọ́n gbé òkú wọ́n gbé látòdìdí Abẹ́òkúta wọ́n gbé lọ sóṣogbo àlìsí Òṣogbo tó gbé sí yẹn wọ́n gbé sí pé mo sá fún ẹ tó o tún rìn lọ síbẹ̀ o nítorí pé ó bímọ fún ẹ ṣé òun rò pé torí pé òun bímọ fún ẹ wọ́n wá sọ ẹ́ di nani wọ́n sọ ẹ́ di nani ìwọ wá jókòó even though you're sitting down there you can see it shows in your body you are not comfortable you are not happy with the whole situation o wá jókòó síbẹ̀ Wunmi ọjà tó ń tà ṣọ́ọ̀bù ó máa tó tán kí ló kọ́ sí kí ni gbogbo nǹkan tó kọ́ sí gbogbo ẹ̀ sára bí ẹni tó ń gbégún kó tó máa sọ fún ẹ̀yin ọkùnrin nìyẹn ẹ̀ tí Ọlọ́run á fún yín lọ́kọ ẹ̀ máa wàdà káàkiri nígbà tó Ọlọ́run fún ẹ níyàwó tiẹ̀ tó fún ẹ ní Tinúkẹ́
tó ní pé torí pé ẹnìkan ní ọyàn níwájú ó ga téèyàn bá ti gbé nǹkan tó jù lọ nǹkan tó jù ẹ̀ máa rí nìyẹn wo height ẹ kò wo height ẹ sí Wunmi Wunmi wo height ẹ kò wo height ẹ sí height Wunmi wo ọyàn tó gbé síwájú Ṣẹ́gun Ògúngbè ṣé ìwọ gangan fi ṣíwọ gan lè jẹ tán ni ó lè jẹ tán ó yẹ kó ti mọ̀ pé ìra ẹ tó gbé ṣúgà ní òun nìkan kọ́ ló máa dá jẹ ìra ẹ tó gbé ṣúgà ní ìra tó gbé cube of sugar ṣé ìra kékeré yẹn nìkan ló máa dá jẹ ni ó yẹ kó ti mọ̀ pé aya gbogbo ayé ló fẹ́ èèmọ̀ jẹ́ ti Wunmi ó wá bímọ fún ẹni ó wá bímọ rí àti bímọ tó ń sìn ó ti bí nǹkan tó fẹ́ bí fàájì ní tó kù sí fàájì ní tó kù báyìí fún Wunmi ló ń bá káàkiri ó wá wà níbẹ̀ orí gbogbo àwọn ọmọ Agbero ó rí pé Wunmi ó create special space fún wọn ni VIP kan o VVIP ó rí gbogbo ó rí yẹ yóò rá agbádá tó wọ̀ ní ṣé teal green la máa pe agbádá yẹn ó rí kọ́lọ̀ yẹn ni ó rí pé general aṣọ nìwọ́wọ̀ ni general aṣọ nìwọ́wọ̀ ó rí bí tó fàyè tiẹ̀ sí ni wo bí tó fàyè àwọn MCC àwọn Dende àwọn Kúdẹ̀tì àwọn Koko Zaria àwọn orí tó fàyè tó ń gan sí ni ó rí wọ́n bọ̀ bí kò séyọ̀ láàrin ọlọ́wọ́ ìṣèyọ̀ ìwọ ọmọ Wunmi Ajiboye yìí ó ń ṣèyọ̀ kò sí èyàn gidi lára wọ́wọ́ kí ló dé gbogbo nǹkan tí tó ṣe yẹ ó gba ayé wo nìkan tó ń ṣe é sí ayé wo nìkan bá ìṣẹ̀lẹ̀ ó dà pé ìgbà kan tá a wà ní kékeré àwọn àti àdúgbò kan yes mo rántí ọjọ́ lọ́dún náà wà ti pẹ́ àwọn àti àdúgbò kan ló hùwà burúkú tó wù í wù mí nígbà yẹn tó yẹ pé táwọn àti àdúgbò yẹn bá ṣe pàtí báyìí ẹ máa rí àlè ẹ rí ọkọ wọ́n Wunmi kò séèyàn lára ẹ o ti rìnrìn burúkú ọjọ́ ti pẹ́ ọlọ́wọ́ bá gbọ́ tó bá gbọ́ ẹ̀mí ẹ ó solid èmi kò lè dára burúkú tó dán yẹn wò nígbà táwa bá wà ṣóògùn òde mi ò lè dán wò ọ̀tọ̀ láyé Ṣẹ́gun ọ̀tọ̀ láyé àlè wọ́n mú àwọn àlè wọ́n fún wọn ní VVIP kò ṣe VIP o VVIP section lọ fún wọn wọ́n wá jókòó àwọn yẹn báyìí wọ́n round báyìí right nígbà tó jókòó tán àwọn ìwọ tó jẹ́ ọkọ tó yẹ pé wọ́n ló bí tó bí ọmọ ọ̀rọ̀ wọ́n fi àyè ẹ̀tọ́ láyé tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ́ àwọn agbébè ẹ̀ má bínú ẹ̀yìn èèyàn náà ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ni o wọ́n wá gbé bèbí lé ẹ lọ́wọ́ àwọn ọmọ wọn ní kó máa kọ bèbí ṣá dúdú bèbí ṣá bọ̀bọ̀ ṣá wọ́n ní kí wọ́n máa kọ bèbí ṣá dúdú bèbí ṣá wọ́n ní kí wọ́n máa kọ yẹn fọ́mọ wàhálà wa o in fact wọ́n Ṣẹ́gun Ògúngbè ó rẹ́ níbẹ̀ so tọ̀rọ̀ ọlọ́wọ́ rẹ níbẹ̀ so ò dẹ ní ẹbí ò ní àwọn ọ̀rẹ́ tó dáa tó bí bá jẹ́ pé ọkùnrin gidi tó jẹ́ ọkùnrin gidi tó bí yàtọ̀ nípa ọjọ́ ọmọ Abẹ́òkúta mo jẹ́rìí àwọn ọmọ Èkó mo jẹ́rìí àwọn ọmọ Èkó ibẹ̀ yẹn gan ibẹ̀ yẹn wọ́n á ti pa ìgò lórí ara wọn tipẹ́tipẹ́ àwọn ọmọ Èkó tẹ́pẹ́ ọmọ Èkó ni wọ́n ọmọ Ṣẹ́gun Ògúngbè yìí torí bóyá tó nípa Abẹ́òkúta ló ti wá ní pé ọmọ Èkó nìyẹn tí Wunmi ṣe rádaràdà tó ṣe yẹn á fi in fact burial ceremony ìyá ẹ̀ yẹn á fi pìtàn ó wá jókòó síbẹ̀ wọn invite ẹ̀ ìjẹ́jẹ́ tó pín tìjú gógógó ò ní tìjú náà ókè gbogbo àwọn tó jẹ́ pé tẹjọ́ hàn ti fíìmù Ọdúnládé kò sí bẹ́ẹ̀ àwọn Portable gan kò yàn yọjú àwọn the other people tó yẹ pé gbogbo ilẹ̀ jọ ń ṣe kákọ́ọ̀sì tẹ́jọ́ ń ṣe ṣiṣẹ́ àbùtà wọn ò yọjú ìwọ gangan ló wá gbégi mú lọ pé o fẹ́ lọ àwọn ọmọ wo lọ represent ṣáwọn ọmọ tó ṣì wà kékeré tẹ́ pé bóyá ganan máa dé bá fídíò tíyàwó bóyá ganan máa rántí gbogbo pálapàla tó lọ ṣe ní kí ló ti ń pè ó bá ń gbọ́ olówó gbàlà ìyàwó ọ̀lẹ ìyà ló máa jẹ ó wá jókòó síbẹ̀ ó jókòó ranù sí irin ranù lórí yẹn o irin àbùkù ó bá ń gbọ́ pé èèyàn rìnrìn ìdọ̀tí Ṣẹ́gun Ògúngbè irin ìdọ̀tí gbà lórin tó bá rẹ níbẹ̀ sòtọ́ ó rí irin ìdọ̀tí irin tó ń rùn
tó ti gbọ́dọ̀ bọ́mọlúàbí pé kílódé ṣé Wunmi fi pátá fọ orí ẹ ni àbí àbó fún ẹlẹ́fọ̀ àbí ò sí ẹ̀wà mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ni àbí ṣé orí ẹ̀ ò tiẹ̀ pé ni àbí kí láti ẹ̀fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ náà Segun Ogungbe tó wá ń wò bí dandan dòdè mi fasọ láti dó tó ń wò bí ẹni tí wọ́n gba feeding bottle lọ́wọ́ ẹ̀ in fact ọ̀rẹ́ ò tiẹ̀ wá yé wa àbí Wunmi dé orí ẹ̀ mọ́ àgádà ògbòdò ni àbí níbo ló dé torí ṣó dàbí tó bá ń gbọ́ bọ̀dá ọ̀dẹ̀ ó dàbí bọ̀dá ọ̀dẹ̀ ibi tó jókòó iṣẹ́ ló dàbí bọ̀dá ọ̀dẹ̀ ó wá ń wò sú bẹ́ni tó gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ pé ó wá ń wò sú àwọn MC Olúọmọ gan àwọn gangan wá lọ́kọ ìyàwó àwọn ló jókòó àná wọ́n wá jókòó ní jókòó ọ̀tẹ̀ ìwọ náà wá jókòó síbẹ̀ ó wá gbọ́mọ dání ṣé Wunmi ò láwọn àbúrò tó lè gbọ́mọ dání àbí kò láwọn ọ̀rẹ́ tó lè gbọ́mọ dání àwọn Fathia Balogun àwọn Madam Saje àwọn Kẹ́mi Kórèdé gbogbo àwọn pátá ó ti rí pé gbogbo àwọn tó wá síbẹ̀ yìí onídọ̀tí ni gbogbo wọn pátápátá gbogbo ẹ̀yin tíátà àwọn oní tíátà ranù onídọ̀tí onírin òṣì onírin jàtìjàtì látòrí Madam Saje àti Fathia Balogun ṣé gbogbo yín fẹ́ sọ pé ẹ̀rí Segun Ogungbe bẹ́ẹ̀ kó má sí kankan ní kẹtẹ lọ bá kẹtẹ ẹ bá ṣeré kẹtẹ ẹ cheer up pé okay brother mi o ṣé àlàáfíà lẹwà o ṣé kíní kan kó má sí kankan ní gbogbo yín wá mú MC ọmọ mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ MC o ẹ wá mú ẹ wá sọ́dọ̀ Ọlọ́run òun lẹ fọwọ́ pa lára bí màmá Saje ńgbà tí ìyá Saje tó ti kí MC lẹ́nu ọ̀nà gbogbo fídíò yẹn la rí o ńgbà tí MC tún wá wọlé pẹ̀lú àwọn àwọn nuisance àwọn bullshit tó wọlé tó tún jókòó ìwọ Madam Saje tún wá mi ti rò bóyá ẹ̀dàpẹ́ MC gan ti tọ́ọ̀chì ìwọ Madam Saje gan wọ́n ti bá àwọn náà sùn ó wá bó ṣe fọwọ́ pa níwájú bó ṣe fọwọ́ pa MC níwájú ló fọwọ́ pa lẹ́yìn ló fọwọ́ ṣé nítorí 100,000 tó fẹ́ fún yín àbò 50,000 tó fẹ́ fún yín ẹ̀yin àgbàyà burúkú yìí ẹ̀yin ìkà nígbà tí Segun Ogungbe yìí tó máa gbé ọmọ Wunmi yìí tó máa gbé wọ tíátà ojú gbogbo wa ló ṣe àmọ́ bí Wunmi ṣe rí àmọ́ bí Wunmi ṣe rí nígbà tó bẹ̀rẹ̀ sí ní jọ ṣeré tíátà so ìsìn kò dẹ̀ wá mọ̀ ṣe mọ́ no Segun Ogungbe ò mọ̀ ṣe mọ́ kò mọ̀ ṣe lójú gbogbo yín ẹ̀yin Madam Saje jókòó síbẹ̀ Fathia Balogun jókòó síbẹ̀ gbogbo ẹ̀yin náà ẹ máa ń kóra yín bí wíwèrè káàkiri gbogbo pátì ẹ wá mú oh god ó dùn nípa àwọn Ọdúnládé wọn ò sí bí ẹ̀yin gbogbo ẹ̀yin Abẹ́òkúta kakọ̀s tó jẹ́kùnrin ẹ̀ wá síbẹ̀ kó má sẹ́ni kankan tó tiẹ̀ lè wá tó lè wá dífẹ́ǹdì Ṣẹ́gun tẹ́tẹ̀ lè wá mo ṣọ́ pé tá a bá máa wò ó bóyá ti wọ́n ní ẹ̀gàn kó má lọ bóyá Ṣẹ́gun ò gbọ́ ni wọ́n lè ti pe Ṣẹ́gun pé má lọ tẹ́rẹ̀ má lọ rìnrìn àbùkù ó lè má gbọ́ bóyá tẹ́lẹ̀ àwọn náà ò ṣe wá ẹ wá ṣe yánmayànmá ẹ̀yin ìwọ tó tún wá jẹ́ Madam Saje ta rò pé ìwọ tó tún jẹ́ àgbàlagbà láàrin wọn ẹ máa wà bí ẹni tó rí ẹ pé ó máa wà bí ẹni tó rí ẹ pé tó mọ nǹkan tó ń sọ wọ́n Madam Saje yìí tó bá jù mí lọ díẹ̀ ló máa kù ó wà bí ẹni tó rí ẹ pé ìwọ tó jẹ́ grandma láàrin gbogbo wọn kò tiẹ̀ fọ́n bó orí ṣe ẹ wá mú Segun Ogungbe ṣe bẹ́ẹ̀ àgbòṣèré mà ní Segun Ogungbe kò máa ń ṣe eléré kékèké tẹ́yìn búbù yẹ ẹ̀bẹ̀rù Ọlọ́run gbogbo yín náà dẹ̀ lẹ bímọ ọkùnrin gbogbo yín pátápátá ilẹ̀ bímọ ọkùnrin tẹ́ pé wọ́n lè ṣerú ẹ̀ fún yín ẹ wá mú ọmọ ọlọ́mọ àwọn aṣọ Segun Ogungbe di nani bèbí ṣá dúdúdúdú even Tinúkẹ́ ìyàwó Segun Ogungbe gan kò sí pátì yẹn kò wà ìyí tó jẹ́ ìyálé Wunmi òun kò síbẹ̀ àwọn tó jẹ́ kó tó máa rí àwọn èèyàn jankan Portable àti gbogbo àtàwọn màmá tó máa ti múfì lábẹ́òkúta mélòó ni wọ́n lẹ́rí bẹ̀ wọ́n síbẹ̀ torí wọn ò rìnrìn yamayama Segun Ogungbe lónírìn ìranù lónírìn òṣì ẹ̀bùn lónírìn ìranù lónírìn káyà káwá wò adẹ ti ya tí wá wẹ̀ sí ẹ bá yà bí nǹkan tó fẹ́ jẹ́ ká ìwọ orí pé Gistlover gan gbé ẹ ó wá sọ chana kú the hair look like I give a fuck the hair look like ó ti late gbogbo music òṣìṣẹ́ lọ́kàn lórí Gistlover ó ti late
lágo mélòó ó ti late lágo mélòó MC Olúọmọ sórí gbogbo wà tó ń múra sí o múra sí Wunmi Ajiboye ọ̀rẹ́ ọtí tán gbogbo àwọn tí MC fẹ́ bọ́dẹ̀ jẹ́ pé déndé ló ń fẹ́ náà àbẹ̀ MC náà ló ń fẹ́ àwọn gbogbo àwọn tó fẹ́ lànà dà ṣé gbogbo wọn léyàwó wọn kó òun lé fún yín ẹ̀yin àlè wọ́n fi yín rìn ní ẹ̀mọ̀ kan fi yín rìn ní ìwà agbára ni wọ́n fi gbogbo yín rìn ní ìwà agbára ni kò yé yín Síkírátù Ṣíndodo àná tó jẹ́ pé òun gangan ni MC ló mú wá síbẹ̀ tó jẹ́ pé Síkírátù Ṣíndodo ló mú MC gangan wọnú tíátà gbà tọ́rọ̀ yẹn máa ṣẹlẹ̀ ká tó mọ̀ ta ló ń jẹ́ MC Musiliu ṣebí Síkírátù Ṣíndodo ló mú wọlé ńgbà tí Síkírátù Ṣíndodo mú wọlé ẹjọ́ ta ló gbọ́ ògo Síkírátù Ṣíndodo mọ́ wọn gbogbo wọn mọ́ ẹ̀yin ọmọ tó jẹ́ pé ẹ̀ lójú inú yìí wọ́n á fún yín lọ́wọ́ wọ́n dẹ̀ gbogbo ayé yín wọ́n gba gbogbo oore tó yẹ kẹ́ jẹ́ láyé wọ́n gbà lọ́wọ́ yín ẹ̀ máa rìn bí working cops Síkírátù Ṣíndodo múfì mélòó ló produce mọ́ kò sí nígbà tó kọ́kọ́ sí nígbà tó máa jáde ṣìbí ari tó dàbí bonga fish nígbà tó tún máa wá yánsì kí ni iṣẹ́ Síkírátù Ṣíndodo ṣe ń sìn wọ́n ń gba síbí wọ́n ń gba sọ́hùn ni kí ni nǹkan tó achieve láyé ẹ̀ ó achieve party lẹ máa ti rí gbogbo wọn náà wọ́n máa jẹun bí olè gbogbo àwọn actress yẹn wọ́n máa jẹun bí ẹni tẹ́bi ń pa mo dẹ̀ like àwọn food vendors yẹn náà wọ́n ya gbé kámẹ́rà sójú wọn báyìí pé ó yá ẹ bá wa yà wọ́n kẹ́rí wọn pé bí ń pa wọ́n ṣèbí iṣẹ́ tí gbogbo wọn ṣe tí gbogbo àwọn TMC tó sọ fún gbogbo àwọn TMC tó fẹ́ láyé ẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ láyé ẹ̀ gbogbo wọn ṣé wọ́n rògòlò títí kan ọmọ èyí ọmọ Ẹdó yẹn tó jẹ́ pé Sayavet tó jẹ́ pé she's into interior decorating and all that tó jẹ́ pé nǹkan tó ọmọ yẹn máa ń ṣe nìyẹn ṣé business ọmọ yẹn ṣó ń boom bí ti tẹ́lẹ̀ tó jẹ́ pé tẹ́lẹ̀ everybody is eager to go to our Instagram page káwò pókè interior wo la tún ní sìn yó kí la tún ní sìn ìsìn ọmọ Sayavet Ẹdó interior yẹn sìn tó ń ṣe tẹ́lẹ̀ sìn tó lọ fẹ́ MC nísìnyí òbò lọmọ yẹn ń tàjẹun sìn gbogbo ètò ìṣe gbogbo cloud chasing gbogbo ètò tó tẹ̀ ní lórí Instagram yẹn àwọn old project tọmọ yẹn ti ṣe òun ló post fún yín lórí social media kẹ́ lè máa rí ọmọ ẹ̀yìn ẹ ṣe rántí ẹ̀yin èèyàn ọmọ ẹ̀yìn tó ṣe 30th birthday tó build ilé fún rẹ̀ tó fi celebrate birthday tó jẹ́ pé ọmọ yẹn ni Musiliu Àyìndé àbí kí ló ń porúkọ ẹ̀ MC tó fẹ́ tó dé tí gbogbo wọn padà pé irú ọmọ ẹ̀yìn tó ní kíláàsì kí ló wá dọ́dọ̀ Musiliu notice gbogbo àwọn tó bá ń ṣe nǹkan dáadáa tí Musiliu bá ti fọwọ́ kàn wọ́n báyìí òkú ayé ni gbogbo wọn máa ń dà òkú ayé ni gbogbo wọn máa ń dà títí kan gbogbo àwọn ọmọ ní tíátà tó bímọ fún MC nínú gbogbo yín tẹ́ máa sọ pé òkè bàbá ọmọ yín àmọ́ bàbá ọmọ yín tẹ́ máa sọ pé come and worry about the father is somewhere most of them MC ló lọ́mọ but most of them MC ló lọ́mọ ẹ ṣe ìyá mi fún Láyọ̀ Akínbọ̀bọ́lá gbogbo wọn ti wọlé gbogbo wọn pátápátá gbogbo wọn pátápátá ti wọlé gbogbo wọn ń sìn ẹmọ kéèyàn máa dàbí working cops àwọn màmá ẹrẹ́kọ ẹ̀ẹ́dẹ́dẹ́ àwọn màmá yẹn nídìí pálapàla lẹ́yìn kí màmá yẹn kó bọ́ síta kó ṣe fàájì ẹ̀ kó dẹ̀ ṣe múvì ẹ̀ẹ́dẹ́dẹ́ màmá yẹn kó máa rìnrìn wèrè tí Madam Saje rìn káàkiri sìn ẹ̀ẹ́dẹ́ máa rí gbogbo wọn pátápátá Síkírátù Ṣíndodo ó ti wọlé tẹ́bá máa rí ìsìnpá sílẹ̀ máa rí tẹ́bá dẹ̀ máa rí wọn òjòkó ayé wọn òjòkó ọ̀run powder ni gbogbo wọn fi ń gbéra wọ́n ti wọlé mo fi wo lọ́n producer ta ló ń gbọ́ wọn mọ́ rárá máa rí wọn bóyá kẹrí wọn lórí Abíọ́lá Oríṣìlẹ̀ lórí Instagram àbí kẹrí wọn lórí gbogbo àwọn pati ni wọ́n lọ sí pati tó dẹ̀ lọ́n ń tọrọ owó mbẹ̀ ni MC ti lò wọ́n so kí ni gàtẹ́ fẹ́ sọ Kẹ́mi Akọ́rẹ́dé yìí gan tó ń gbáwájú tó ń gbẹ̀yìn ní pati ẹ̀ ṣọ́nà tí pé ọdún kan ńgbà kan Kẹ́mi Akọ́rẹ́dé yìí náà ti wá síta ńgbà kan rí tó jẹ́ yí pé wọ́n ń sunkún tó ní MC fẹ́ nìkan lórí nínú àwọn colleague pé kí MC kan ti ẹ̀jọ́ ẹ kó fowó oúnjẹ tọ́mọ máa jẹ ránṣẹ́ tó fi kíní kan ránṣẹ́ orí social media yìí náà ní Kẹ́mi Akọ́rẹ́dé ti wá pariwo gbogbo àwọn tẹ́rí bẹ̀ yẹn elébi ni gbogbo wọn ó di mélòó Sayavet èyí
same thing náà ni àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tó ti fẹ́ lóríṣiríṣiríṣi àtàwọn tó máa wá dènà yìí níta pé MC ò fáwọn o MC gbogbo wọn pátápátá bá mi wo pátá wọn so gbogbo èyí tí ìwọ Wunmi Ajiboye ń ṣe àwọn kan tó ṣe lánàá dà tẹ́mísí bá ti lo nǹkan tó fẹ́ lò lára ẹ̀ tán á ṣanwọ́ lára ẹ̀ á tiẹ̀ dànù lójú tiẹ̀ ń sìn ṣorí owó tó bá gbà lọ́wọ́ MC nítorí ẹ̀ ò pé nìyẹn rental property wo ló ní kò sí property wo ló ní kò sí the worst thing tó máa ṣe wọ́n máa fi yín sínú ilé rent náà ni ebi inú ilé rent náà kan ló gbà fún ẹ ní ṣé ibo ló gbà fún ẹ náà ní close to ṣé ọ̀nà Ògùdù àbọ̀ ọjọ́ tàbí ibo ló gbalé àbí bágà àbí ibo ló gbalé fún ẹ láti Abẹ́òkúta tó gbalé fún ọ tó máa gbà fún ẹ náà nìyẹn tó bá dẹ̀ ti bá yín sùn tó bá ti gba gbogbo nǹkan tó bá máa gbà lọ́wọ́ ẹ á tiẹ̀ síta Ṣẹ́gun Ògúngbè ojú ló ń kàn ẹ́ ṣé ọyàn tí MC fẹ́ mu àbí ìdí tó fẹ́ dó ṣé kò níyàwó nínú ilé sọ fún mi ìyàwó mẹ́ta ló wà nínú ilé ẹ̀ tó bá fẹ́ yí fún èyí tó slim nínú wọn á yí fún èyí tó slim nínú wọn èyí tó bá fẹ́ sọ̀rọ̀ nínú wọn á yí so MC ò lè léyàwó ẹ̀ kó rùn ní gbogbo wọn ló mọ nǹkan tó ń ṣe wọ́n fi ń rìn níwọ̀n ayé wọn ni iṣẹ́ tí MC gbà nìyẹn ìgbà àwọn ọmọ tó bá ti jọ́ ọmọ ológo tó bá ti rí wọn báyìí á fowó entice owó tó dẹ̀ fi entice wọn ṣóun ló ṣiṣẹ́ ẹ̀ ni ṣòwò Lagos State Government ni ṣe bówó Lagos State Government lẹ MC fi yẹn entice gbogbo yín àbí iṣẹ́ wo lẹ rí lọ́wọ́ MC tó ń ṣe ìbówó Agbero ìbówó tó yẹ kó máa lọ sínú revenue Lagos ni ìyẹn la fi ń pe bàbá wa Sanwó-Olú gan pàápàá gbogbo tíkẹ́ẹ̀tì ránù tó ń já káàkiri what for no kí ni ìdí tó yẹ pé àwọn lọ láti máa gbà kí ló dé tí Lagos State ò lè gba staff títí wọn fúnra wọn kó take care of all those nonsense tó ló ń gbà àwọn levies tó ń gbà ó sì jẹ́ pé Muslim who is ta ló ń jẹ́ MC ó ń fowó àbú yín ṣàbúlá lòdì ẹ sọ pé aláàánú ni ẹ máa kanra yín ẹ̀yin tẹ́ ń gbore lọ́wọ́ èyàn ṣọ́ra ṣe gbogbo àwọn tó ń gbére tó sọ pé ẹni tí ń kówó fún ẹjọ́ ẹ bá mi tò wọ́n síta nínú wọn wo ló fi nǹkan tó ń fún wọn tó fi ṣoríire nínú wọn ló fi ṣe nǹkan tó fi ṣoríire kò sí ìyẹn ẹ̀kọ́ ká mú sójú kan Wàsíù Kwamwanu ọkọ Manuela ọkọ Wendy ọkọ Fathia ọkọ gbogbo wọn ọkọ gbogbo obìnrin èmi mọ̀ pé bí ọ̀tẹ̀ ló máa ti ń rí ẹ̀ ibi ọ̀tẹ̀ ló máa ti ń rí Wàsíù wọn ò rí ẹ níbi tí tó máa ti ń so yìgì same thing tó ṣe fún Farida náà nìyẹn àti Démọ́lá wọn ò rí ẹ níbi tó bá ti ń so yìí ibi tí nǹkan bá ti bàjẹ́ ló máa ti ń rí wọ Wàsíù ó dẹ̀ ní àbòsí Wàsíù ó ní àbòsí kún ọwọ́ ẹ̀ nǹkan tó dánwò yẹn kò bọ́ sí o Ṣẹ́gun Ògúngbè wà wájú ọmọlọ́mọ iye tó lágbára ló ná ó dẹ̀ ọ̀rá ná fún ìyá ọlọ́mọ ẹ̀ tó rà lè pe Wùnmí ìyàwó mọ́ báyìí sí ó rọra ná fún ìyá ọlọ́mọ ẹ̀ Wàsíù ṣé bóyá kó máa kí ni ipò Ṣẹ́gun Ògúngbè o ọkọ Wùnmí o Wàsíù ò máa kí ó máa kí Ṣẹ́gun Ògúngbè ọ̀tọ̀mọ̀ làwọn tó ń kí àwọn ẹbí sí màá ló ń kí ìfún gan Wùnmí gan kò jọ bí ẹyin pé ó fèsì ẹ̀ ó kẹ́yìn sọ́kọ gan pàápàá pé bọ̀dá kí ló ń wá bí tó wáyé pé Ṣẹ́gun Ògúngbè excuse me ẹ̀yin èèyàn ó mojú ó mọ́ra ni nígbà tó ti ná first note tó ti ná second note tó ti ná note kẹta tó ti di pé Wàsíù tí ẹ̀ wo bí tó wà kò kí ẹ kó wo bí tó wà ṣe bó yẹ kó kúrò ń bẹ̀ ni ṣé wọ́n pè wọ́n gan pàápàá ni ó kúrò ń bẹ̀ ó dúró síbẹ̀ ó náwó fún Wùnmí bó ṣe náwó fún Wùnmí kò jẹ́ bí ẹ pé ó ń sọ fún fara sọ fún ẹ pé get out of this place Mr. Man, I don't want you here. Ṣẹ́gun Ògúngbè get out of this place. Wùnmí ń sọ fún ọ fi body language so gbogbo mojú ò mọ́ra ọyàn yẹn ṣàrànjú mọ́ ẹ ṣáá ọyàn Wùnmí yẹn ṣàṣìwọ̀n ẹ mu ó lè mú àwọn Agbero ló mú ọyàn yẹn sì yìí àwọn Agbero ló ń jẹṣẹ́ yẹn báyìí àwọn náà ń ṣe gbogbo àwọn náà ń tọ́ gbogbo bọ́dì ìyàwó ẹ̀ lọ́wọ́ báyìí ó máa mójú kúrò ní ó rí pé wọ́n ti mí ní ẹ̀gọ́ ń jọ pátì yẹn ni Ṣẹ́gun Ògúngbè orí gbogbo Agbero tó sọ̀rọ̀ àdé pátì yẹn ni wọ́n ti mí ní ẹgbẹ́ tó bá dún pẹ́m tó bá dún pín wọ́n máa nà ẹ́ jáde ni okay take for instance
àwọn àlè tó wá sí party ó rí gbàgbádá lọ́kọ́ sí ni wọ́n Wunmi fún wọn ní full aṣọ ni 10 yards ló fún gbogbo wọn ọ̀pá mẹ́wàá 10 yards ló fún wọn Segun Ogungbe aṣọ how many yards ni Wunmi fún ẹ fún nǹkan tó rán ó fún ẹ ní 4 yards torí mo shop aṣọ yẹn ò pé 5 yards 4 yards ni Wunmi fún ẹ tó fi ránṣọ tó wọ̀ yẹn Segun Ogungbe kò wọ 5 yards àwọn MC tó dẹ̀ wá àwọn àlè ó fún wọn ní 10 yards ó tún fún wọn ní fìlàsì tó match ó tún gbé wọn sórí VVIP table tó bá tiẹ̀ mú ẹ tó mú okùn sí ẹ lọ́rùn pé okay o Segun Ogungbe you must come ó yẹ kó lẹ́nìkan tó máa ṣí ẹ létí tó máa fa etí ẹnu family ẹ pé don't go there ó dẹ̀ lọ síbẹ̀ ohun ojú wá ohun lójú rí ohun ojú wá lójú rí nígbà tó yẹ pé ó ṣàrán rí síbẹ̀ olóò máa débẹ̀ oní 4 yards tó ń gbé fún ẹyìn òun ló máa wọ̀ Wunmi dẹ̀ ó gbé 10 yards aṣọ fáwọn àlè ó gbé 4 yards fún wọn ó rànjú síbẹ̀ àwọn ìyá oní tíátà tó tún wà bẹ̀ tó yẹ kó tún come to your rescue ó rí pé àwọn yẹn gan ò tiẹ̀ rí ẹ wọ́n àti ẹ̀wọ́ bí tó wà pé ta ló ń jẹ́ Segun Ogungbe ó rí pé wọ́n mú ẹ lójú ni Madam Saje kò tiẹ̀ wá sẹ́dù ẹ̀ débi jẹ́ pé Fathia Balógun àtàwọn tó kù wọ́n ọ̀run ẹni ó ń gbọ́ àrùn ẹni olówó láyé mọ̀ olówó Wunmi ti gbẹ̀gbẹ́ pẹ́ ni tó ò nílé ni ó lè ní lọ́la Wàsíù ó wá ń kọrin ọ̀tẹ̀ olórí àti àmọ̀ṣọ́ olórí ọba Ìjẹ̀bú àbí láti ẹ̀fẹ́ pì ẹ̀ gan-an tó fẹ́ gba kábíyèsí mọ́ bàbá Àwùjalẹ̀ lọ́wọ́ kábíyèsí o ẹ pẹ́ fún wa bàbá mi ó fẹ́ gba kábíyèsí mọ́ wọn ló bí ọ̀tẹ̀ lọ́mọ tí ń rí Wàsíù ṣé àmọ̀ pé bí ọ̀tẹ̀ ni ibi ọ̀tẹ̀ lọ́mọ tí ń rí Wàsíù ó wá ń kọrin ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni MC Olúọmọ pẹ̀lẹ́sẹ̀ tamurege jìgá ẹ̀gbọ́n jìgán bàbá ọjà tẹ́sẹ̀ ò tó lẹ̀ tamurege jìgá ó wá ń jùdí ẹ̀yin náà dẹ̀ níyàwó lé kíyàwó MC máa ṣe ẹ̀kọ́ kálẹ̀ náà wá jókòó bá ẹ̀yin ọkùnrin ẹ̀yin gan lọ́ta àtàrà yín kò ń ṣe obìnrin nìkan lọ́ta obìnrin ọkùnrin gan ọ̀tá ọkùnrin ni ìwọ MC Olúọmọ tamurege jìgá ẹlẹ́sẹ̀ wọn kọ̀nà ó wá ń jó òun rèdí òun súndì sókè òun súndì sílẹ̀ bẹ́ẹ̀ làwọn déndé àwọn kúdẹ̀tì gbogbo wọn náà jókòó ẹ ti ní pé ẹni tó ń jẹṣẹ́ Wunmi gan yẹn rárá jókòó sẹ́gbẹ̀ẹ́ kan pókè kí ló fẹ́ ṣẹlẹ̀ bíbá ẹ̀ Wàsíù wá ń kí wọn látọ̀ọ̀kan wọn dìde mi tó jókòó sí o Wàsíù dẹ̀ ń forin ránṣẹ́ látòrí stage ó dẹ̀ ń kí wọn ìwọ Segun Ogungbe ó dẹ̀ wá wájú òun náwó ìwọ tó wá wájú Wàsíù ògùn ò tiẹ̀ dárúkọ ẹ̀ kò tiẹ̀ kí ẹ Wàsíù ìwọ náà dẹ̀ bímọ ọkùnrin àbó bímọ ọkùnrin ó bímọ ọkùnrin àbó bímọ ọkùnrin gbogbo nǹkan tó ní kálukú bá ṣe òun ló máa gbà even gan Fathia Balógun gan àmọ́ púpọ̀ náà ti jẹ́ṣẹ́ MC gbogbo yín tẹ̀wá bẹ́ẹ̀ MC ló ti mú lẹ́yọ kankan àti Kẹ́mi Kórèdé náà gbogbo yín ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ wá mú ọmọkùnrin yẹn ẹ wá wò látọ̀ọ̀kan ẹ ń yín mú sí inú tíátà kan náà dẹ̀ ni gbogbo yín jẹ wá o ṣé bàbá Latin tó kó yín jọ tampam àbí kí ló ń pè yín ṣé nǹkan tọkọ yín nínú tíátà yín nìyẹn pé tí ẹnìkan bá ti kúrò nínú yín tó lọ yan àlè bẹ́ ṣe máa ń yan àlè káàkiri ọkọ tó bá ti yàn lálẹ́ o tó bá ti wà níta níbi tí gbogbo ayé bá wà o kó máa mú ọkọ yẹn kó máa tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ kó máa because ọ̀rọ̀ yín ò yàtọ̀ sí pé ẹ gbá lójú ẹ fọwọ́ gún Segun Ogungbe lójú òun náà wá rìnrìn bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ ó rìnrìn àwùsà gbọ́ Segun Ogungbe kò sẹ́ni tó gbọ́ kò sí ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ kágbọ̀n lórí ọ̀rọ̀ ẹ̀ ó rìnrìn ìranù tó bá gbé pé ọkùnrin rìnrìn ìranù ó rìnrìn ìdọ̀tí kò ṣobìnrin nìkan ló rìnrìn ìdọ̀tí ìrìn rẹ̀ gbèrègbè lórin tó bá gbọ́ ìrìn sọnù òun lórin tó bá tẹ̀ wá jẹ́ pé àwọn MC tó bá jẹ́ pé wọ́n lù ẹ́ lálẹ́jọ́ yẹn kí ló fẹ́ ṣe náà Segun Ogungbe tó bá jẹ́ pé bó ṣe wá ní pàtí yẹn wọ́n nù ẹ́
àbí wọ́n trace ẹ débi tó ń gbé wọ́n kò tí ẹ bẹ̀rù orí ara ẹ látòdìdí Ìbàdàn Abẹ́òkúta Wunmi gbé party lọ sí Òṣogbo owó mọ́tò lọ síbi lọ represent àwọn ọmọ tán lè mọ̀ bóyá ó wá represent àwọn gbà tí wọ́n sòkún yáyà àwọn ọmọ ẹ̀ ló wá lọ bá lọ represent ló lọ ṣe kí ló ti pè Wunmi Ajiboye ńlẹ́ o ṣódì ọjà tó ń ta ó máa tó tán ṣọ́ọ̀bù ẹ̀ ojú ló pẹ́ sí fẹ̀yìn èèyàn mi ojú ló pẹ́ sí Wunmi tẹ́ pé wọ́n ṣe wọ́n mú jẹ ńgbà tó ti mọ̀ yí pé àlè ń bọ̀ wá ti sọ fún Ṣẹ́gun tó fún lọ́pàá 4 aṣọ pé má wá o má wọ bí o mi ò fẹ́ kójú ẹ wá rírì kúrì o wá ti sọ fún ìtò tí ní ìtò tó jẹ́ kó wọlé bó ń ṣe ló bí ó tún wá ṣe ọmọkùnrin ló bí fún kò kún ṣobìnrin ọmọkùnrin ló bí fún náà ó wá wọlé ó jẹ́ kójú ẹ máa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ó jẹ́ kẹ́mísí máa ṣe yánmayànmá ó wá ń jójó tamurege jìgá ó ń rèdí kábí Wàsíù náà wá ń kọrin nìkan Àyìndé jẹ́ mẹ́ta Àyìndé ní kìnìkan bẹ́ẹ̀ lọ ń kí Wunmi ni Wunmi náà lórí ẹ̀ ń wú ló ń jó ló ṣẹ̀ṣẹ̀ ẹ̀kẹ́ ṣe ń dé ló ṣẹ̀kẹ́ ṣe ń dé ẹlẹ́kẹ̀ wọ́n rí wọ́n ló kẹ̀kẹ́ sókè if gan kan tó wọ gan ṣe Wunmi mọ̀ pé gan tó ṣe gun ò dáa ó ní pé wọ́n gangan pati yẹn gan ààrẹ ò yá ó ní pé wọ́n gan ò lè túraká pati yẹn wọ́n náà mọ̀ pé gan tó ṣe kò ń ṣe gan tó bójú mu nílẹ̀ Yorùbá wọ́n lé àrùbá òun ní bàbá àtàn gbogbo sọ́rí àwọn èèyàn ti bẹ́ẹ̀ mú fídíò yẹn pamọ́ o má jẹ́ fún tó bá ń tún ẹ̀ kó má tún rẹ̀ o àwọn èèyàn ti bẹ́ẹ̀ mú fídíò yẹn pamọ́ wọ́n á play ẹ̀ fáwọn ọmọ ẹ̀ tó bá dàgbà pé nígbà tá à ń sin òkú girama o ìyá yín ó kó àwọn àlè wá àwọn àlè tí ẹ̀ máa ṣọ tí wọ́n lọ ìwọ ọmọ Wunmi yìí ó bá dì gan o Wunmi ó bá dì ó má dì gan lórí o ó ń gbá lórí ẹ̀ gan o odidi ìwù special aṣọ fáwọn àlè àtọ̀rẹ́ ẹ̀ ni Wunmi ó ṣèyàn ó ṣọmọ tó dà ọ lọ ẹyẹ má bínú ọmọ Wunmi yóò ṣọmọ tó dà rárá ọlọ́wọ́ ìṣọmọ tó dà ó sọmọ gidi lára ẹ̀ owó odidi ìwù special aṣọ fáwọn àlè ìpè ẹ̀yìn àlè mi o recognition fún wọn ìwọ tó ń jẹṣẹ́ special aṣọ ló mú fún wọn o aṣọ pa mẹ́wàá ẹni tó wá bí ọmọ fún ó fún ní aṣọ pa 4 aṣọ yẹn gan táìtì Ṣẹ́gun gan ó squeeze mọ́ rẹ̀ láti rán ni ìwọ ọmọ Wunmi yìí ó náìsì ó náìsì rárá ó ṣọwọ́ rẹ̀ Ọlọ́run ìwọ ọmọ burúkú ni ó ti já síta tipẹ́ Wunmi Ajiboye ó ti já síta tipẹ́ kò sọmọ gidi lára ẹ̀ Ọlọ́run ọba gbọ́ ẹ wá jẹ́ kí Ṣẹ́gun máa kọ bèbí ṣáàdúdú bèbí ṣáàkì ẹ wá mú tọ́yì ẹgbẹ̀lẹ lọ́wọ́ ẹgbẹ́ tọ́yì lè Ṣẹ́gun lọ́wọ́ ẹ wá gbọ́mọ sí ẹni kó máa play cartoon fọmọ sọdínà ní ìwọ ọmọ Wunmi yìí ò lè rọrùn wọ Ọlọ́run kò sọmọ gidi lára ẹ Ọlọ́run kò sọmọ gidi lára ẹ o Wàsíù ṣáà máa túlé káṣogbọ́ máa túlé ilé kó máa túká torí pé ìwọ Wunmi wá lọ sórí péjì ẹ̀ ránkán wá ń sọ ti pé Wàsíù for 7 years ago iye kan ló kó fún Wàsíù orí ìta Wunmi ta ló ń kọ ẹ̀pẹ́ sùfù ta ló ń kọ rádaràdà tó ń kọ ta ló ń kọ yamayama fún pé Wàsíù ní kí Wàsíù akànnì fún years kan Wàsíù wà iye báyìí ló gbà lọ́wọ́ orí ẹ̀ ti gbálẹ̀ Wunmi orí ta ló ń kọ script fún ṣá àwa wà nínú àwọn onítìátà tó ń kọ script fún tó ní ká máa jó sí orí ẹ̀ ò dáa rárá ọmọ Wunmi yóò dá o gbà tó máa lòdù picture àwọn tó wá o kọ́kọ́ gbé picture MC o kọ́kọ́ kí MC o kí àwọn àlè lọ́nà nígbà tó máa di ọ̀dọ̀ Ṣẹ́gun Ogungbe o tún fi sàásì bàbá ọba gan ló pé orí ẹ̀ ti gbálẹ̀ Wunmi Ọlọ́run àwa ló o fẹ́ máa kọ script fún àwa ṣáwa wá jẹ́ àwọn ọmọ ní tíátà o tún act movie o tún act ẹ̀ lórí péjì ẹ̀ orí ẹ̀ ò pé Wunmi Ọlọ́run
orí ẹ̀ ò pé ìwọ lówó ṣé ìwọ lówó tí wọ́n fẹ́ fún Wàsíù ni ìwọ lè pe Wàsíù èló ló ní lọ́wọ́ tó ń pelére ìwọ lówó tó wọlé tó lè fi pe Wàsíù ìwọ lówó tó lè fi pe Wàsíù all of Wàsíù of all people wá kọrin ní Òṣogbo Wàsíù orí hall tó gbà ní ṣerú irú avenue yẹn irú venue irú ibẹ̀ yẹn ni Wàsíù máa ti ń kọrin ní olówó bẹ tí gbogbo Wàsíù máa ti ń kọrin ó lọ wò àwọn àmọ́ àwọn tó gbéṣẹ́ yẹn wọlé àwọn Agbero nínà àwọn Agbero yàwó Agbero alẹ́ Agbero Wunmi Ajiboye àwọn alẹ́ Agbero ilẹ̀ o má wọ̀rì nǹkan tó ń ta ó máa tó tán tó ti yí ẹ nǹkan tó ń ta ó máa ẹbí ọmọkùnrin ni wọ́n náà gbé dání yẹn tẹ́ pé wọ́n lè ṣerú ẹ̀ fún wọn kí wọ́n náà gbà á sí ọkọ̀ kó wá wo bó ṣe máa rí kó yan àlè lọ́tọ̀ fi Segun Ogungbe lọ́jọ́ kò jẹ́ kí ara rẹ̀ sórí lórí ọ̀rọ̀ tá a wà DNA ló lè ṣe àwọn ọmọ tó bí fún ẹ̀gan pàápàá mi àwọn ọmọ yẹn fáyìn o they are beautiful boys àwọn ọmọ tó wá they look good but I better kó lọ ṣe DNA ìwọ náà lọ ṣe DNA Segun Ogungbe ká mọ gbogbo ẹ̀ ṣe ń lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ torí àwọn màmá tó yá yí pé àwọn àtiṣẹ́ ẹ̀fẹ́ yìí àmọ́ ibi tọ́rọ̀ fẹ́ lọ so I better kí wọ́n náà lọ ṣe DNA àwọn ọmọ tó gbé dání ìyẹn lọ́kùn ẹ̀ máa fi balẹ̀ pé ìwọ ló ní kó má jẹ́ pé kan náà ọmọ yẹn Agbero ló ní a lè sọ ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ẹ jẹ́ ká fọ̀rọ̀ àti Tóyìn kọ́gbọ́n àti Bọ̀dá Kọ́lá lórí social media ẹ jẹ́ ká fọ̀rọ̀ wọn kọ́gbọ́n so I better kó lọ ṣe DNA kó lè mọ bó ṣe ń lọ ṣùgbọ́n Wunmi continue Fathia Balógun okùnrin wèrè o ṣùgbọ́n ìwọ náà lọ máa rí ní ìbàjẹ́ àwọn big sister ọ̀ràn Fathia Balógun àwọn big sister ọ̀ràn àwọn big sister tó yẹ pé ìlú kó bàjẹ́ ìbẹ̀lẹ̀ yìí máa ń wà ẹ̀yin ò sí níbi nǹkan tó darí ó dẹ̀ wà mẹ́ Fathia Balógun àbó ọ̀fẹ́ sọ pé UFO Segun Ogungbe bẹ́ẹ̀ Fathia Balógun ṣọfẹ́ sọ pé Segun Ogungbe bẹ́ẹ̀ tó jókòó síbẹ̀ tó ṣara gíẹ́gíẹ́ bí ara gíẹ́gíẹ́ ìwọ náà ló jókòó síbẹ̀ Fathia Balógun ló ń gbẹ wájú ló ń gbẹ̀yìn bó ṣe ń ṣe ìyá ìyàwó ẹ̀gbọ́n ìyàwó bẹ́ẹ̀ ló ń ṣẹ̀gbọ́n ọkọ bẹ́ẹ̀ ló ń ṣẹ̀gbọ́n àlè ló ń ṣàbúrò àlè gbogbo ẹ̀ ló kún sí ẹ lára mo dẹ̀ sọ pé o ò ní bá Wunmi sọ̀rọ̀ pé wọ́n ń ṣayé bẹ́ẹ̀ ẹ wá tó ṣí àfàlẹ̀ even gan bí tí Segun Ogungbe jókòó sí tẹ̀yìn èèyàn bá lọ wo fídíò yìí ẹ rí i pé wọ́n sáàbù ẹ̀ gan pàápàá ẹ lọ wò tébù ẹ̀yẹn gan empty tébù Segun Ogungbe empty ẹ lọ wo ní tébù àwọn MC ẹ lọ wo ní tébù Musiliu Akínsànyà àwọn Kúdẹ̀tì àwọn Kókó Zaria àwọn Dédé gbogbo wọn tó wà bẹ́ẹ̀ ẹ lọ wo tébù wọn kún ni tébù gbàtẹ́pọ̀ àwọn ló náwó pàtí tébù wọn wà ní kún àwọn lọ́lọ́wọ́ pàtí pẹ̀lú gbogbo owó tó gbà náà wọ́n nǹkan tó wọ̀ Wunmi wọ́n nǹkan tó wọ̀ kí ló kọ́ sí síkúrá sí kí ló kọ́ sí kí síkúrá kí ló kọ́ sí tó múra bí eégún tó combine gbogbo ẹ̀ ìró ọ̀bá gèlè ọ̀bá bàtà gbogbo ẹ̀rí wọ́n lára ẹ̀ ó tún wá wọ gáàmù labalábá history will never forget o gbogbo ìrìn wèrè tó rìn ṣùgbọ́n history will never forget kó continue tó pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú tíátà yín nìyẹn kó continue ìwọ Segun Ogungbe bẹ́tà kó lọ bá ìyàwó ẹ̀ Tinúkẹ́ first wife ẹ̀ kó lọ bẹ́ẹ̀ wàá bẹ́ẹ̀ níbi tó ti ń bẹ obìnrin kó ṣe kó máa fẹ́nu bẹ́ẹ̀ wàá bẹ́ẹ̀ with gift wàá bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́ wàá pé àwọn èèyàn kó bẹ̀ wọ́n torí kan tó máa ń da fẹ́yìn ọkùnrin gangan nìyẹn because nígbà tó náà bá ti fún yín níyàwó yín látọ̀run wá látilẹ̀ tó náà ti sọ pé ìyàwó yín tó ń kẹ́ yín tó ń gẹ́ yín tó ń respect yín bọ̀ tójú yín ò bá ti lọ síta láti lọ mú ìmúkùmú yẹn ara yín ò kí ń balẹ̀ ó ti wá gbé egun tó jorí ẹ lọ báyìí sí apẹ́ ò lè ká ẹnu tẹ́nu ẹ lè ká ní Tinúkẹ́ first wife ẹ Segun Ogungbe first wife ẹ Tinúkẹ́ tó o fẹ́ láàárọ̀ ọjọ́ ẹ̀ òun gangan ló yẹ kó òun gangan lẹ́nu ẹ lè ká ẹnu ẹ ò lè ká Wunmi òwò tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ Wunmi ò rí bó ṣe rí ni ó rí Wunmi fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni ó rọ́yàn ò rí gbogbo ó rí bọ́mọ ṣe ga ni wo height ẹ̀ dáńkú ó wá ní kó fẹ́ control rúrú Wunmi yẹn ó lè control ẹ̀ even kó ṣàánú ẹ̀ gan-an ṣe bímọ kejì sọ́dún ẹ̀ bóyá torí kò fẹ́ bímọ káàkiri ó ti bí nǹkan tó máa bí fàájì ló fẹ́ ṣe ń sìn ṣùgbọ́n tó bá ṣe lórí òtítọ́ àdẹ̀mọ̀ nǹkan tí wọ́n Segun Ogungbe náà ṣe fún o
torí ẹ̀yin ọkùnrin náà àlè ọ̀rọ̀ yín náà ọ̀rọ̀ tó lágbára ni àmọ́ nǹkan tí wọ́n Ṣẹ́gun Ògúngbè ṣe fún bóyá wọn náà tẹ̀sí àgẹ̀rẹ̀ bóyá wọn gan ti ń bá àwọn ọmọ tó wá kọ́ṣẹ́ àwọn onítíátà bóyá wọn gan ti ń là wọ́n lẹ́pọ̀n bóyá wọn gan ti ń là wọ́n lẹ́pọ̀n ìwọ tó bá fi red head sórí show mi ṣó mọ̀ pé ọdún yìí ti ń lọ sópin ọṣọ ọdún yìí ti ń lọ sópin tó bá fi red head sórí show mi ọdún yìí ti ń lọ sópin tó bá fẹ́ kí ọdún yìí kó díẹ̀ tọmọtọmọ pẹ̀lú red head tó ń dùn sórí péjì yẹn ṣé ọkọ mi ò kí ń ṣépè lórí péjì mi tètè lọ yọ red head tó ń fi sí yẹn tètè lọ yọ kúrò lórí péjì mi tó o bá yọ ẹnu àṣẹ mo fi bẹ̀ sọ̀rọ̀ o tàṣẹ ni o tàṣẹ tó o bá yọ o máa bá ọdún yìí rìn má fi rẹ kẹ́ni kankan má fi red head sórí péjì mi torí mi ò pè yín wá síbí à ń sọ̀rọ̀ bí abiyamọ ní tí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ò fi lẹ́tà pè ẹ́ wá síbí bí mo ṣe ń sọ lọ Ṣẹ́gun Ògúngbè lọ bẹ ìyàwó ẹ first wife Àtinúkẹ́ wàá bẹ níbi tí obìnrin ti ń bẹ tí ọkùnrin ti ń bẹ obìnrin wàá bẹ gidigidi wàá bẹ torí pé o ti ṣe lẹ́dàá ẹ̀ ṣé ọmọ tí Wùnmí wá bí ẹ fún ẹ sì tọ́kọ sí ẹ ṣé ọmọ máa ṣe nání fún sí ni o àbí Wùnmí ń kọ́ ọmọ lọ torí wọ́n ti sọ ẹ́ di bàbá bèbí ṣá dúdúdúdú báyìí sí ìrìn tó dẹ̀ máa rìn nìyẹn so nǹkan tó bá fẹ́ ṣe òun ni kò mú gbọ́ Wàsíù a mọ̀ pé Mr. Dalérú nìyẹn náà ìyẹn ò sí níbi tí wọ́n bá ti ń so yìgì ibi tó bá ti ń tú yìgì ó ní Wàsíù máa ń wà ó wà òkè I understand ìrìn yẹn iṣẹ́ owó ẹ̀ ló wá ṣe iṣẹ́ owó Wàsíù ni Wàsíù wá ṣe iṣẹ́ owó ẹ̀ ló wá ṣe ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan bàbá Latin abẹ́ta kò dá sọ̀rọ̀ yìí tó ti yí ẹ wọ́n ń hùwà àti báwọn ọmọ tó ń kó sẹ́yìn wọ́n ṣe ń hùwà o tó ti yí ẹ wọ́n ń hùwà Wùnmí ìwà tó wù ó kù díẹ̀ káàtó tó bá rẹ̀ ní sọ fún ẹ àwa sọ fún ẹ àwa girama àá sọ fún ẹ wọ́n ń ṣayé bó ṣe ń ṣayé o ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan now ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Facebook sọ̀rọ̀ pé mo sọ pé àwọn sọ mo kọ edits sórí ẹ̀ lórí ọ̀rọ̀ Facebook ọ̀rọ̀ lórí ìyá ewé àtọmọ ẹ̀ dọ̀ọ̀dọ̀ ìyá ewé àti ọmọ ẹ̀ dọ̀ọ̀dọ̀ lórí Facebook ẹ̀yin èèyàn wọ́n ní yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́mọ ṣọ́lẹ̀ ọkọ yọké wọ́n ní tọ́mọ bá ń gégi nígbó àwọn àgbà bí àwọn àgbà báyìí àwa girama làmọ̀bì tó máa ré sí ó dẹ̀ ti ré báyà ewé lẹ́sẹ̀ báyìí ọ̀rọ̀ náà ti ré báyà ewé lẹ́sẹ̀ ṣé kò ti ré báyà ewé lẹ́sẹ̀ ni ọ̀rọ̀ náà ti ré báyà ewé lẹ́sẹ̀ ó ti ré bẹ́ẹ̀ sábọ́ọ̀dù lẹ́sẹ̀ ṣe bá sọ nínú ṣó wa lọ́jọ́ náà lọ́hùn nígbà tó ń pọn ọmọ tẹ́ ń pè ní kílẹ̀ tí ẹ̀ ń pè ná ṣódó nation àbí kílẹ̀ ń pè nation ẹ̀nùgán náà Kẹ́mi ọ̀rọ̀ náà ti rí bá ìyálé lẹ́sẹ̀ ẹran ní yọkọlú kò ilẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan nílẹ̀kẹ̀ má já sí ṣé lẹ̀kẹ̀ ò ti já síbì kan báyìí ṣí ọ̀kẹ̀lẹ̀bẹ̀ tú ẹ̀ ilẹ̀kẹ̀ ti já síbì kan náà nígbà tó ń pọ̀ ọmọ iná lọ́dọ́ náà lọ́wọ́ sọ pé ọmọ tó jẹ́ pé ọmọ yìí ò lè polójú ṣọ́wọ́ wá lè polójú ní dákàsí ò lè polójú ọmọ tí èlẹ́kàn ní ìwọ ìyáfẹ́kùn ṣe gbọ́ voice note tí Tóyìn Ìdó Ọ̀gàngán tó play ẹ̀yìn èèyàn tẹ́ ẹ̀ bá tí gbọ́ ẹjọ́ tó ráwọ̀ kí play show èèyàn lórí péjì ti tàwa mi bàyẹ̀ jẹ́ ẹ lọ bá mi wò ó ẹ lọ bá mi gbọ́ voice in fact ọ̀tọ̀ ni ojú tí mo fi ń wo ọmọ náà in fact àwọn nǹkan tó ti ẹ̀ ń jáde tó ń jáde kòkòkòkò àìsàn ni ẹjọ́ àìsàn ni ọmọ dọ́dọ̀ disappoint ara ẹ̀ láì ṣe ni no ó pọ̀
nígbà tí ìwọ ìyá ewé tó ń pọnmọ yẹn tó ń pọnmọ yẹn a sọ ní lọ́jọ́ náà lọ́hùn pé kíní yìí kò lè last torí pé kí ni ọmọ tá à ń sọ yìí kò lẹ́nìkan tá kì í bú, kò lẹ́nìkan tá kì í sọ̀rọ̀ sí. Ẹ̀ẹ́dẹ̀ lè blame ẹ̀ ṣe wà pé ọmọ tó bá gbé foster home tó gbé bẹ́ẹ̀ dàgbà kò lè sí training, so ìwọ̀nba training tó bá rí ṣóyè yín bóyá few ones tí bóyá táwọn parents ẹ̀ bá wá kí nílé lọ́tún lósì tó wá kí bóyá ìyẹn lọ lè fún ní díẹ̀ but wọ́n bá ní wọn ò lè bá rú ọmọ bẹ́ẹ̀ yẹn wí ṣóyè yín wọn ò lè bá rú ọmọ bẹ́ẹ̀ yẹn wí pé a fẹ́ bá rú ọmọ bẹ́ẹ̀ yẹn wí lọ títí débi tó máa gbọ́ nǹkan táwọn èèyàn sọ. So kíní yẹn gan tẹ̀ lára ọmọ yẹn tàbá ní pé ká wo ẹ̀yin èèyàn ẹ lè bá wí púpọ̀ lórí aspect training yẹn tàbá ní pé ká wo ọ̀rọ̀ yẹn pé ká fi òye wò ó ẹ lè rí lè bá wí púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn because ọ̀rọ̀ ti pọ̀jù lórí ọmọ yẹn gẹ́gẹ́ bí abiyamọ àánú ẹ̀gbọ́n ń ṣe mí gẹ́gẹ́ bí abiyamọ ọ̀rọ̀ ti pọ̀jù lórí ẹ̀ nǹkan tóun náà dẹ̀ ṣe ni mo sọ pé tóun gan bá jókòó tó bá rò pé àwọn nǹkan tóun ti ṣe sẹ́yìn àwọn èèyàn tó ti bú tó ti go to the extreme ẹ mọ̀ téèyàn bá sọ̀rọ̀ yàn wàá sọ díẹ̀ wàá mẹ́nu kúrò ṣùgbọ́n tó bá ti ń ṣe bí part 1 mo fẹ́ ṣe part 1 mo fẹ́ ṣe part 2 wọ́n dórí episode 10 episode 20 ṣe mọ̀ pé àwọn èèyàn náà ẹlẹ́rọ ara ni wọ́n ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn kan wà oríṣiríṣi èèyàn ló wà àwọn kan wà àdákẹ́jà ni wọ́n àwọn kan wà alágbọ̀rọ̀dùn ló máa gbèjà wọn àwọn kan dẹ̀ wà wọ́n á pariwo síta farafara wọ́n á gbèjà ara wọn sóyè yìí so ọmọ tá à ń sọ yìí òun kan ti ṣàṣemáṣe tó pọ̀ ó ti ṣàṣemáṣe tó pọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ gan-an Elédùmarè nìkan ló lè dá sáàrin yẹn Elédùmarè ló lè dá sáàrin yẹn òun nìkan ló lè bá yanjú ọ̀rọ̀ yẹn nobody else. Ìyẹ̀wò kó dẹ̀ ń defend ẹ̀ tó ń defend ẹ̀ yára díẹ̀ pé ọmọ mi ni o ọmọ mi lọmọ yìí o kò gbọdọ̀ jábọ́ o ó rówó gbà lórí Facebook lówó ni ó ń ṣe kinní kan ẹ wò ṣẹ́rí wọ́n nílẹ̀ kẹ̀ má jà sílé tí àwọn pé Yorùbá máa ní ọmọ yìí má pa mí ó bá ti di ọ̀pọ̀ ọmọdé yìí para ẹ̀ ọmọ yìí má pa mí ó bá ti di ọ̀pọ̀ ọmọdé yìí para ẹ̀ ẹ̀tẹ̀ ti wọlé nìyẹn ṣóyè yín ká tiẹ̀ fi ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ ṣẹ́rí Yẹ̀wé at her age though tí Yẹ̀wé náà bá ṣe nǹkan pé màá sọ pé Yẹ̀wé báyìí nǹkan tẹ̀ ṣe ó dáa at her age ẹ jẹ́ ká fún yẹn credit she works very hard for her money owó tí yẹn dẹ̀ ní legitimate money ni ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ owó tí ẹ sábọ̀dù ní legitimate money. She work hard for her money. Taba sọ wípé ká sọ tó rò pé ta ló yẹ kó máa tọrọ owó lórí social media pé ẹ dáwó fún mi bí ẹ dáwó fún mi lọ́nà ẹ sábọ̀dù ni ó deserve. Taba sọ pé ká sọ tọrọ ẹ mọ̀ pé tọrọ náà la bá sọ lórí page wa. Our page we are not biased in anything taba sọ lórí page wa. But taba tó pa àwọn sọ gangan wípé èèyàn gbé donation síta pé ẹ dáwó gbá ẹ dáwó àwo bá mi dáwó kinní kan fún lágbájá tí Ẹsábọ̀dù bá gbé irú nǹkan bẹ́ẹ̀ jáde ìyá yẹn wà justified láti gbé síta at her age she works very hard we on our page unbiased
biased content la máa stream ẹ̀yin náà dẹ̀ mọ̀ lórí page wa. Let's be honest with ourselves. Esabod deserve donation here and there. Our voice tone tó jáde. Ipe tí tó ìdúrà gongan play. Ipe orí tó wà ìwọ ọmọ kí ló ń pè nation odo nation kí ló ń pè nation ni. Ododo sọ yí pé olórí Facebook yìí o ẹ máa tẹ pa síbẹ̀ ni o ẹ máa tọrọ owó ni o ẹ máa ṣe gbá ni you are still excuse me you are still young ó sì kéré láti ṣe iṣẹ́ ó sì kéré láti ṣe iṣẹ́ ṣùgbọ́n tí ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà tó ń gbé gbogbo yamayama ẹ̀ síta tó fi gbé Sọjí lọ sí ibi tí ò yẹ kó gbé lọ ṣùgbọ́n tí ìgbà yẹn tó jẹ́ pé ó wà down tó jẹ́ pé even gan bó ṣe múra gan gbogbo ó mọ̀ pé èmi gan ni mo jáde bí gẹ́gẹ́ bí amọ̀ pé ṣe ṣó túnra ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣó rántí ìgbẹ́nu dẹ̀bẹ̀rẹ̀ sí ní túnra ṣe ṣùgbọ́n gbígbà yẹn wàá máa jó tó bá ń taṣọ àti ẹ̀wọ̀n bóyá ò ń taṣọ mọ́ báyìí torí orí owó donation wà ló ń tà báyìí o dọ́dọ̀ àmọ̀ bóyá ò ń taṣọ mọ́ náà ìjọ ló ti bọ́ síta ló ti jó ló ti ṣe gbá ló ti ṣàwọn ló ti polówó ló ti ṣe rárá ṣàmọ̀ bóyá ò ń taṣọ náà ó ti jájọ́ àwọn èèyàn lójú sí i pé owó ló ń gbà lórí social media tó bá gbowó owó Facebook tán wàá tún bá àlùjọ àbí kí ló ń porúkọ ẹ ọmọ Ìbàdàn fúnra rẹ̀ tó ti wọ ẹjí tó ti jẹ jíjẹ tó ti mú mímu tó ti lo lílò ṣùgbọ́n pé òun náà òun bá bọ̀bọ̀ yẹn náà òun bá gbowó ṣó tí bọ̀bọ̀ yẹn bá ṣọpẹ́jọ́ ń ṣe àpapín ni ṣùgbọ́n ipò ti sọ́rí ṣọpá káùntì ẹ lówó àlùjọ ń wà ṣọpá káùntì ẹ ló gbé sílẹ̀ fún Facebook àkáùntì ẹ ló fi ń bá àlùjọ gbowó lórí show so ẹ méjèèjì business lẹ́ ń ṣe ẹ lè imagine ẹ̀yin èèyàn tẹ̀dẹ̀ ń dáwó wọ́n ti fi ń ṣe yẹ̀yẹ́ ẹ lọ gbọ́ show tó ń ṣe àwọn followers ìdọ́dọ̀ tó ń tọ́ sí lẹ́yìn ẹ̀mú yí pé àwọn wá ń gba owó ọ̀fẹ́ lórí social media ni ẹ̀yin èèyàn tẹ̀ ń dáwó ẹjọ́ gbogbo yín pátápátá ẹ lọ sórí gbogbo ibi tẹ́tẹ́ fowó ránṣẹ́ gbogbo app tẹ́ fi ń fowó ránṣẹ́ èyí tó ń lo paper nù yín èyí tó ń lo ẹjọ́ èmi ò ní pé ká má dáwó owó yín ni ẹ̀yin lẹ ṣiṣẹ́ owó yín àpò yín ló ti ń jáde kò ṣàpò tèmi so ẹ̀dáwó kò kàn èmi business yín nìyẹn ṣe àpò oníkálùkù ló mọ ibi tó fẹ́ kọ́wọ́ òun máa lọ oníkálùkù dẹ̀ ló mọ àgbàdo tó fẹ́ gbé tó ń gbé wọnú owó ẹ̀ so ibi tó ń wọ ẹ̀yin kẹ́ máa dáwó yín sí nìyẹn èmi ò ní sọ pé kẹ́ máa dáwó fún dọ́ọ̀dọ̀ o kò kàn èmi ibi tó wù yín lè fẹ́ dáwó yín sí ṣùgbọ́n nǹkan tó tẹ̀mí máa sọ fún yín advice kékeré tẹ̀mí máa mú wá òun lélẹ̀ ẹjọ́ nínú yín tẹ́ ti ń dáwó fún dọ́ọ̀dọ̀ gbogbo app tẹ́ ti fi ń dáwó bó jẹ́ PayPal lẹ́ ń lò ní o bó jẹ́ bank account lẹ́ ń lò ní o bó jẹ́ app kan lẹ́ ń lò ní ẹjọ́ ṣọ pé a máa wọ December gbogbo alájà máa rẹ́mi ṣọdún lágbára Ọlọ́run ẹjọ́ gbogbo yín pátápátá ẹ lọ bá mi calculate iye tẹ́ ti fi ránṣẹ́ mi ní ká má dáwó mo ṣe sọ mi ní má dá ẹ kọ lọ calculate pé ẹ mọ̀ pé app ṣàgbé list owó tẹ́ dá fún each individual for the whole year gbogbo yín pátápátá ẹjọ́ ẹ bá mi mú pen àti paper gbogbo ẹ̀yin tẹ́ ti dáwó fún dọ́ọ̀dọ̀ ni o ẹ bá mi calculate iye tẹ́ ti dá lọ́dún yìí àti bó jẹ́ last year náà nàbújọ́ tẹ́ ti ń dáwó bọ̀ ẹ bá mi calculate ẹ̀ iye tó bá jẹ́ tẹ́ bá ti calculate tó bá jẹ́ pé ẹ rí pé well owó yẹn chicken change ni ẹ continue èyí tó bá dé owó tó bá dé pé àṣàdúró owó yìí mo ti dá ṣẹ́yìn ò mọ̀ wípé òyìnbó tó ní little drops of water makes the mighty ocean ṣe rí ká dá 10 pounds lẹ́nìí 20 pounds lọ́la 50 pounds níjọ́ kan $100 níjọ́ kan gbogbo ẹ̀ ló máa accumulate ẹjọ́ bá mi kó gbogbo ẹ̀ pọ̀ ẹ bá ti ṣí tẹ́ bá ti ṣí ní o kẹ́ wá jókòó kẹ́ wá bá mi calculate owó yẹn tó bá yá yí pé àti yìí tó bá jẹ́ ìtẹ̀sán ní náírà náà ní o oyè yín
tó bá jẹ́ pé owó tẹ́ dá yẹn ó wà justifiable pé owó yẹn dá láti kó fún dọ̀dọ̀ wàhálà àti yín nìyẹn. Tẹ́ bá dẹ̀ wá jókòó bí ọmọlúàbí tó rorí tó wo ilé tóun fi sílẹ̀ kóun tó kú ò ní Nàìjíríà lọ sílùú òyìnbó, tó mọ̀ wípé bó ti ẹ̀wọ̀n ẹ̀ tó yẹ pé kò wọ̀n ẹ́ pé òkè òfẹ́ fáwọn ẹbí ẹ lówó bóyá ti ṣe nǹkan kan àbí kan kejì fún ẹ tí kò dẹ̀ wọ̀n ẹ́ bóyá owó dẹ̀ wá jókòó wá wò pé ẹjọ́ láti January di December o savings account ẹ o iye tó bá wà níbẹ̀ jọ bá mi gbé ìṣirò lé tówó bá wà ní savings account ẹ enough mọ owó tó ti dá fún dọ̀ọ̀dọ̀ tó bá jẹ́ pé ó gẹ́ra wọn wàhálà àti ẹ̀ nìyẹn. Wọ́n ọlọ́gbọ́n ọ̀rọ̀ díẹ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì tó bá jẹ́ pé rí àjò tí wọ́n rìn láti Nàìjíríà pé ó wá sí ní àjò kó máa dáwó sínú apẹ̀rẹ̀ nìwọ́ wá ṣe o wà wá ṣàlàyé bóyá ilé tí dọ̀ọ̀dọ̀ dẹ̀ fowó yín kọ́ gbogbo èyí tẹ́ ń dáwó bóyá dọ̀ọ̀dọ̀ máa fún yín ní yàrá níbẹ̀ for free tẹ́ bá lọ sí ilé àbí mo ń béèrè ọ̀rọ̀ ní mi ò já o ẹ kúkú mọ̀ lórí péjì mi àlàyé ọ̀rọ̀ lèmi ń sọ o gbogbo owó tẹ́ ẹ dá yẹn bóyá tẹ́ bá lọ Nàìjà dọ̀ọ̀dọ̀ á fún yín yàrá kan pé lọ́fẹ̀ẹ́ pé ẹ dẹ̀ ti ń dáwó lọ́jọ́ tó ti pẹ́ o ẹ bá ti ń lọ Nàìjà jọ o ìyàrá kan yìí mo fún yín o títí yín ni o wípé ẹ ti kó àjọ owó tẹ́ ẹ dá ó ti yé yín tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó wà òkè kò sí wàhálà lórí ẹ̀ torórí yín ò pé how old is dọ̀ọ̀dọ̀ ọmọ ọdún mélòó ni tí kò lè já iṣẹ́ mọ́ra dáadáa bí ìyá ewé ṣe ń já iṣẹ́ mọ́ra tó wá jókòó sórí chair tí kò sí ọrùn tí kò sí kankan tó ní kẹ́ ẹ máa dáwó kan fún Fọlá láti fi kọ́ ilé ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó fún Fọlá mo sọ pé nínú yín wọn ẹ̀ mà nílẹ̀ mo sọ pé nínú yín gan èyí tó bá nílẹ̀ nínú yín gan tí ilé foundation lẹ́yìn ẹ wá ń dáwó fún Fọlá tó yẹ pé Fọlá gan ẹ̀ lè pàdé ẹ̀ in 20 years ìmí inú yín gan bóyá gan ló níwèé ìgbélù níbi tó ń gbé kò ní ẹ wá ń dáwó fún Fọlá kan ní Nàìjíríà kó máa kọ́lé fún kẹ́ máa kọ́lé fún dọ̀ọ̀dọ̀ àbí tó bá ti wá wímọ ẹjọ́ ta lẹ́yìn press lórí kíná ti pè owó tẹ́ ẹ dá fún Fọlá láti ìjọ tẹ́ ti ń dá owó fún ṣàpẹ́ mi náà support Fọlá lórí page mi tí mo bá Lizzy jà lórí Fọlá ṣùgbọ́n ìgbà mi you just sit down èyí tí Lizzy ṣe tó ń ṣépè fáwọn ọmọ tó ń ṣe oríṣiríṣi fún Fọlá èyí mi ò fẹ́ yẹn ẹ kó tọrọ lè gbà sọ lórí page mi ò fẹ́ adónilọ́kọ ṣe wá dogun ìwọ ló wá fẹ́ Fọlá ló wá fẹ́ ọkọ Fọlá so gbogbo èpè yẹn mọ̀ pé I'm not in support of it but ìgbà tí Fọlá dẹ̀ ti pariwo síta pé òkè o òun ni ẹni tí Lizzy fẹ́ òun lòun bímọ fún òun lòun ti kọ́kọ́ ń fẹ́ táwọn èèyàn dẹ̀ jáde lórí social media tó come to her aid ẹjọ́ ẹ ti dáwó Fọlá sìn for over 3 years mani for over 3 years Ìyábọ̀ ló máa ẹ̀ṣẹ̀ yọ ibì kan níbi tó ti ń tajà fún Fọlá tẹ́ẹ̀rí Fọlá tó wá ń rí bẹ́ẹ̀ display tó gbé mannequin síbẹ̀ ẹ sọ fún mi ṣé ẹ fẹ́ sọ fún mi pé dọ̀ọ̀dọ̀ lè manage owó tó ń gbà fún Fọlá for the past 3 years wọn ẹ ti ń gba owó 3 solid years lẹ́mà ti ń gba owó fún only one person fún ẹnìkan ṣoṣo lè màlẹ́ ti ń gba owó Fọlá fẹ́ ra mọ́tò ẹ dáwó Fọlá fẹ́ gbalé ẹ dáwó Fọlá fẹ́ rán ọmọ lọ sí school ẹ dáwó Fọlá fẹ́ kọ́lé ẹ dáwó Fọlá fẹ́ tí ṣọ́ọ̀bù láì mọ̀ pé gbogbo ẹ̀ paparazzi ni irọ́ ló bá dé ẹjọ́ ṣé Fọlá nìkan ló wà láyé ni ẹ bá mi bèrè lọ́wọ́ dọ̀ọ̀dọ̀ láàrin ẹ̀ náà ẹjọ́ ṣé nínú aṣọ tí dọ̀ọ̀dọ̀ tà nínú ṣọ́ọ̀bù ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹ̀rọ ọpọlọ yín ò ṣì sílẹ̀ ṣé nínú aṣọ tó ń tà yẹn nínú ẹ̀ náà ló ti kọ́ temple galley sí
gbèrígbè tó jẹ́ pé ibẹ̀ ò develop tó jẹ́ pé àwọn tó máa gba bẹ̀ yẹn bóyá àwọn teacher oko gan lọ́mọ máa gba lulẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ lọ́mọ rent ibẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ tó bá tiẹ̀ máa kọ́lé kódà kó jẹ́ pé ó wá ilé sí wàá wo planning of a place dọ̀ọ́ká tí wọ́n fẹ́ invest into property real estate wàá wo development tó bá tẹ̀ fẹ́ ra lé sí tó bá fẹ́ ra nǹkan sí gbèrígbè yẹn ò ní kọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn síbẹ̀ wàá kọ́ ibi tó máa fún ẹni return of investment within 5 years. àlùjọ wá tán ẹ̀ ìyẹn kò tí ẹ̀ kàn mí kan tó wù ẹ́ lò ṣe adult ni ẹ́ ṣó ti yí ẹ but àwọn nǹkan tó ń play yẹn èmi kàn feel pé it's not right ìyá ewé tẹ́pọ̀ ló tún defend yẹn tó tún pọ̀n ẹ̀ wá nígbà tí mo ti wá gbọ́ gbogbo voice note yẹn I was so flabbergasted pé wà nínú team ẹ wàá máa advice wọn pé stay on their lane wọ́n máa ṣe hidden meeting pẹ̀lú wọn pé kọ́ máa kí ewé kọ́ máa ṣe kíní kan ìwọ iná ló máa wá jáde ló máa ní she's my mommy she's my kíní kan I cannot fight with her. Are you kidding me? ìyá yìí bó tẹ̀ jẹ́ pé ìyẹ̀wé náà ní tiwọn lọ́wọ́ bójú ó ní tiwọn lọ́wọ́ ìyá yìí dẹ̀ pọ̀n ẹ́ until tó mess gbogbo nǹkan up dọ́dọ̀. Gbọ́ nìkan tó máa sọ ni wọ́n ní ènìyàn boni lára jáṣọ lọ 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 owó kọ́ ni gbogbo nǹkan dọ́dọ̀ owó kọ́ ni gbogbo nǹkan bá máa jẹ́ the highest paid lórí Facebook sórí ìgbà ọlọ́bí ẹ̀rẹ́ tó bá dọ̀la tí máàkì bá lóhùn sanwó mọ́ lórí Facebook kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ló ṣàlàyé fún mi kí ló fẹ́ ṣẹlẹ̀ èyí ò kí ń bọ́ọ̀nù bíríìjì bẹ́ẹ̀ ìyá ewé tó ní kó má jà òun ò fẹ́ jẹ́ kẹ́ ẹ jà òun ò fẹ́ jẹ́ kó ó ní nǹkan tí ìyá yẹn rí ó rò pé ìyá ewé òun ò tọrọ ni ó rò pé kò mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ is true nǹkan tó ṣe ni ṣùgbọ́n ìyá yẹn ń ṣe bí abiyamọ ó ń ṣe bí abiyamọ ó ń daṣọ bu ẹ́ bó jẹ́ pé ìyá ewé wàá sọ fáwọn tiẹ̀ lẹ́yìn o pé òun mọ̀ pé ọmọ ọ̀dọ́ yìí ó ti mess up completely ṣùgbọ́n ìyá yẹn daṣọ bu ẹ́ nígbà tí wọ́n gbé gbogbo kíní ẹ̀ jáde sí sọjí bẹ̀rẹ̀ sí gbogbo wọn dàbú ẹ̀ tí àbíkẹ́ gbogbo wọn pápátá dàbú ẹ̀ ìyá yìí náà ló dìde rántí tó ṣàfọ̀rọ̀ bò mọ́ pé ìyá ewé mọ̀ pé nǹkan tó ṣe ò dáa ni ó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa náà tẹ́pẹ́tẹ́yìn náà máa táwọn èèyàn bá dẹ̀ wò ẹ́ rí pé ìwà tí wọ́n yẹwé ń gan wù ní sí ó ti yàtọ̀ sí nǹkan tí yẹwé máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbà ti dé nǹkan tó yẹwé tó máa fojú tó máa jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yẹwé máa ti bọ́ síta tó máa ti dágbó tó máa ti sọ̀rọ̀ tó máa ti ní ó ń gbá lára mi ò tí yà máa ti máa jó tó máa ti máa yí ó rí pé ó ti rọ̀ lára yá because she's getting old tí òun bá dẹ̀ ṣe ń dàgbà sí ló ṣe máa ń rí ìrírí ayé sí ìyá yẹn ti rí ìrírí ayé ti rí nǹkan tó wà wájú ti rí gbogbo ẹ̀ àádọ́ọ̀dọ́ rọra tẹ́lẹ̀ ilẹ̀ yọ̀kẹ́ ilẹ̀ yọ̀ tó bá rẹ́ni bẹ́ẹ̀ sọ àwa bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí abiyamọ bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí abiyamọ gbogbo èyí tó máa ń ṣe káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa manipulate àwọn èèyàn ti là wọn ọ̀fẹ́ manipulation mọ́ tó máa sọ tí ìwọ ọ̀dọ́dọ̀ tó kù wàá rí nǹkan funfun báyìí wàá dẹ̀ máa pè fáwọn èèyàn ní dúdú wàá dẹ̀ jókòó sórí ẹ̀ wàá dẹ̀ ṣe part 1 to 10 lórí wàá dẹ̀ máa tẹnumọ́ pé dúdú ni wàá máa tẹnumọ́ pé dúdú ni sórí jẹ́ kí sọ kíni kan fún ẹ àtàwọn tó ń dá ìwọ jí cosmetics àbí golden edin àbí kíní ó ti ń pè ṣé gbogbo profit tí wọ́n bá dẹ̀ wàá rí lórí ọjà lọ́ní kí wọ́n náà kó fi ṣe give away tán òun ni kò fi ṣe gbogbo profit tó dẹ̀ wá rí lórí ọjà ìwọ náà ti ẹ̀rọ onúwọ̀ jí cosmetics kí náà pé tán pè ẹ̀gọ́ pàápàá níjọ́ tó ti ń tajà ìwọ náà bá mi jókòó kò wá mo fẹ́ kó wọ́n náà calculate ọjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní jọ́ ìwọ̀n bá mi calculate kó lọ wo bank account ẹ èló ló ti dá sínú ẹgbẹ́ yẹn èló ló ti make kò balance record yẹn pé èló ló dá èló ló make
dọ́dọ̀ ilẹ̀ ń yọ̀ nǹkan tó bá fi mú ìyẹ́wé tó máa ń pẹ́ tẹ́lẹ̀ àti dá gbogbo ẹ̀rá jígí nìkan tí mo ṣáàṣẹ́ mọ̀ mo kàn notice mama yẹn I'm just watching her lately ṣé mo mi ò ráyè lórí social media like that because mo máa ń busy gan-an but mo kàn ń wò lately pé is it the same woman tó máa lò social media yẹn sábọ̀d pé no it's not her tó jẹ́ pé ìyá yẹn sọ it's like she's trying so hard láti avoid the argument láàrin wa àti Dorcas ẹ̀yin èèyàn ẹ má wọ nípa page òṣè page tí Dorcas bá gbé fún Ìyèwé eléyìí ń sọ̀rọ̀ page tó bá gbé page Ìyèwé lọ ìyẹn page tí Dorcas gbé fún Ìyèwé eléyìí ń sọ̀rọ̀ page ṣóyè yín ẹ̀yin èèyàn mi tó bá gbé page tí Dorcas gbé fún Ìyèwé lọ ìyá yẹn she's a very hard working woman ó dẹ̀ ti build ó ti ní solid base of clients àtàwọn tó ń influence fún tó ń polówó fún so tó bá gbé page ìyá yẹn gan lọ gbígbé page yẹn bí mo ṣe wo I could be wrong my thought ṣó yẹ yín pé kò ń sọ̀rọ̀ page yẹn ló ń jẹ́ kí ìyá yẹn máa pa dọ́dọ̀ èmi feel pé ìyá yẹn ṣọmọ èmi feel pé ìyá yẹn ti ń dàgbà ó dẹ̀ láwọn kankan tó rí àti kankan tó gbọ́ tó ń try láti protect ọmọ yẹn tí kò dẹ̀ hàn sí ọmọ yẹn bẹ́ẹ̀ mi ṣe fọgbọ́n àgbà wò nìyẹn pé nǹkan tí Ìyèwé ń try láti ṣe ni pé mo fi pé ó dà kó rá àwọn kankan àbí ó gbọ́ àwọn kankan nípa dọ́dọ̀ tí kò dẹ̀ fẹ́ káwọn nǹkan yẹn kó pa lára tó ti mọ̀ pé nǹkan yẹn wà wájú tó rí àti tó gbọ́ torí ẹ̀ ni ìyá yẹn ló ṣe ń pa because tí bí kò Ìyèwé tí wọ́n tẹ́lẹ̀ á ti bínú gbé page ó lè tiẹ̀ ti deactivate page yẹn kó ti ní kí page yẹn máa lọ kìnnìkan kò ṣe torí page no táwọn èèyàn rò pé torí page ní ìṣẹ́fẹ́ ló ṣe ń gàgẹ̀ ẹnu Ìyèwé no it's more than that it's more than that a woman of her age of Ìyèwé's age come on ó ti rókun ó ti rọ́sà ó dẹ̀ ti build the client base so mi ò rò pé torí ewé ni torí page ni Dorcas ló mess up òun ló mess up gan ó mess up nǹkan tó mi fi pé yẹ kó ṣe so yẹ kó rebrand rẹ̀ gbogbo à ń ṣe analysis part 1 to billion ó fẹ́ máa defend Ìyábọ̀ Òjó ó fẹ́ máa ṣe gbogbo yẹn àwọn èèyàn ti rí yẹn a ti sọ̀rọ̀ lórí yẹn kọjá tẹ́ bá lọ wo àwọn show mi lẹ́yìn a ti sọ̀rọ̀ lórí yẹn kọjá èmi rò pé yẹ kó rebrand rẹ̀ ṣọpẹ́ mi máa advice lórí page mi ni pé ó yẹ kí wọ́n Dorcas kó rebrand rẹ̀ for 2024 kó change your style of blogging because àwọn èèyàn ti rí ẹ tó wá gbọ́ sí finish àwọn èèyàn ti rí gbogbo style of so kò sí nǹkan tó lè sọ kó even gan kó máa sọ the real kini àwọn èèyàn they will not really listen to you tó bá dẹ̀ notice gan even gan àwọn èèyàn really fẹ́ máa àwọn èèyàn really lọ sí page ẹ mọ́ that's my own opinion o I could be wrong my thought o yípe because tó bá ti gbóhùn bọ̀bọ̀ tó ń jà lùjọ yẹn some people they don't want it pé ọmọ àlùjọ yẹn gan jáde láti inú page yẹn láti sọ̀rọ̀ ó irritate àwọn èèyàn pẹ̀lú nonsense voice tó gbé sórí pẹ̀lú nonsense voice tó máa ń sọ yẹn so ti mo mọ̀ pé ó ti há sí lọ́wọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe sí because òun ló wà in charge bọ́ngà dòdò ló ń kọ́ sí gbèrígbè ibi tó yẹ pé kò tí ì develop o mọ̀ tí ṣé kí àrò pa àwọn èèyàn sí pé ká wá develop kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn dísàdà ó èmi ò bá tọ́ pé orí ẹni tó máa advice ẹ̀ tó yẹ pé o ní good financial planner ní dọ́dọ̀ ó yẹ kó kọ̀ ra ilẹ̀ síbẹ̀ yẹn ni kó wá fẹ̀sẹ̀ kò yẹ kó kọ́ gbogbo orú bẹ́ngálò yẹn sí ojú kan bó ṣe ń ṣe real estate kan ló ṣe ṣe yẹn no kò yẹ kó kọ́ sí irú community yẹn nǹkan tó kọ́ sínú community yẹn is too big for that kind of community for now tó bá tiẹ̀ máa kọ́ yẹ kó kọ́ bí ẹbí 1 or 2 kó wá lọ wá ibì kan ní developed place kó wá kọ́ block of flats síbẹ̀
but that boy kí ló ń pe àlùjọ àbí kí ló ti gbé kó lè jẹ́ kó rí èmi dẹ̀ fi pé ìwọ tó wà ní UK irú èèyàn bẹ́ẹ̀ yẹn kó máa tọ́ ọ̀bọ̀ brain yẹn kó máa ṣe yàmàyàmà kó máa gbé ẹ kọlu àwọn èèyàn tí ò yẹ kó gbé ẹ kọlu àwọn it's so dirty. I'm sorry. It's so ó tún wá lọ ṣe style tó ń dirun tó ń ṣe no. That boy is too local. Pẹ̀lú glasses oṣòdì tó ń gbé sójú yẹn. What's wrong with his face? What's wrong with his face? I call my advice to the page. We are not in support of anybody. I'm not in support of you. I'm not in support of the cast. I won't in support of anybody. I'll come and swim page. You are unbiased analysis. Now I'm actually page. You are. Shoti here. But I'm tó jẹ́ boy àlùjọ kí lórúkọ ẹ̀ ó ti tọ́ ọmọ brain ẹ̀ jù ó ti tọ́ ọmọ brain ẹ̀ ìwọ tó yẹ kó wá láti ìlú ìgbò tó yẹ kó smart up kó yẹ pé ìwọ gangan ló yẹ kó máa control a lot of things òun ló control brain ẹ̀ ló bóyá tó ló control brain ẹ̀ ló ń ṣoríṣiríṣi ló ń no ó disappoint rẹ̀ láì ṣe nìyí ó descend solo with that boy no ó wá tó wá mọ̀ pé òun bọ̀ láti Nàìjíríà ó lọ ń dirun ó lọ ń ṣe gbogbo pẹ̀lú glasses very ugly boy. I don't know what to see in that boy. Mi ò mọ̀ kan tó rí inú ara boy àlùjọ àbí kílẹ̀ ń porúkọ ẹ̀. Mi ò mọ̀ kan tó rí lára boy náà. Mo sorry, mi ò mọ̀ kan tó rí mi ò mọ̀. Ọmọ tó yẹ kó máa ránṣẹ́ ni pé àlùjọ go and do this, go and do that, go and ló di pé òun ló wá ló ń control ẹ̀ ló ń ṣe gbogbo ló ń gbé gbogbo nonsense jáde. So ó wà degrading dọ́dọ̀ bí tí mo fi ẹ́ sí kọ́ mo bá ẹ̀. Bí tí mo fi ẹ́ sí bí mo ṣe sọ fún ẹ o láti rebrand rẹ for 2024 you need to rebrand yourself completely. Àwọn tó yẹ kó máa sọ̀rọ̀ àwọn Nigerian people tó yẹ pé àwọn gan you are helping, you are feeding them. So ẹ wò ó wà ridiculous. So anyway ìyá dọ́dọ̀ orí Facebook well dọ́dọ̀ ti ṣe fún ẹ báyìí ó ti ṣe fún ìyá Yewé so láwọ́ kò fomi lò ní Yewé ó bá ń gbọ́ láwọ́ ẹ kò fomi lò ọ̀rọ̀ tó wà lẹ́yìn Yewé wà láwọ́ wà fomi lò ní o torí dọ́dọ̀ ó ti gbé nígbà tí dọ́dọ̀ gan wà àwọn wà burúkú ìgàn ìwọ ìyá Yewé ipa ẹ yẹ kí wọn náà ti kán apá ẹ̀ náà Yewé kán apá ẹ̀ gbà yẹn dọ́dọ̀ ó lọ ó gba godmother Kwame ó sọ pé nǹkan tó ṣe dà you are supporting her ó gba godmother lọ́wọ́ Àbíkẹ́ you are supporting her you say what she's doing is right àwọn terrible things òun support ẹ̀ eyín tó fi ń gáwọn èèyàn káàkiri ó wá mú eyín wá fi ń gé Yewé jẹ sí ó fi ń gé jẹ ó bó ṣe ń gé Yewé jẹ létí ló ń gé fùrọ̀ Yewé jẹ ló ń gé ọyàn Yewé jẹ ló ń gé bàdí Yewé jẹ ló ń gé ojú Yewé jẹ ó wá dùn Yewé Yewé you will use it like that o wàá fomi wàá gbọ́ lawú ẹ̀ kó fomi dùn níbi tí ọ̀rọ̀ Gaddafi Yewé so Dorcas ó ti fún Yewé ní breakfast báyìí ẹ̀yìn èèyàn so ìyá Yewé dẹ̀ jẹ breakfast Dorcas lọ́wọ́lọ́wọ́ so tí Yewé bá dẹ̀ jẹ breakfast Dorcas tán Yewé máa lawọ́ wọ́n máa fomi lo ìtókù pẹ̀lú juice kí ni Yewé like ní okay Yewé like coke Yewé dẹ̀ like kó máa mu coffee so Yewé máa lawọ́ ó máa fomi lò pẹ̀lú breakfast tí Dorcas ti gbé fún Yewé so bí Yewé ṣe máa lò nìyẹn torí gbà tó yẹ kó kọ́ọ̀bù Dorcas ó kọ́ọ̀bù ẹ̀ ìgbà tó yẹ kó ṣẹ́ ìyá apá ẹ̀ ó ṣẹ́ ìyá apá ẹ̀ gbogbo yíyọ ń ṣe oríṣiríṣi lórí social media àwọn ọ̀gá ni tí èèyàn bá gbẹ́ lẹ́yìn ọmọ tó wọ́n tí èèyàn bá bí ọmọ tó ọmọ yẹn ṣe nǹkan tí ò dáa tí wo òbí tó wọ́n encourage ẹ̀ tó ń sọ pé máa ṣe lọ ó mọ̀ pé ọmọ yẹn gangan tó ń ṣe fún aráàta ọmọ bá a ṣe fún ìyá ọmọ náà òun ọ̀rọ̀ ló ti délẹ̀ sí tí dọ̀dọ̀ tí ó ti ní stay on your lane I stay on my lane àṣẹ kìnìkan well àwọn wo bó ṣe ń lọ àti gbogbo yín pátápátá àwọn bó ṣe ń lọ next to the next one ẹ mọ̀ pé lórí page tí wà á máa diversify káàkiri lórí page wa ni so lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀
so gbogbo wọ́n ṣe gbogbo oríṣiríṣi yẹn ìyẹwé ó máa lò sọ́gọ́ ni o wàá jẹ breakfast dọ̀kásì wàá mú kóòkì sí favourite ìyẹwé gbégbà yẹn ìyẹwé wá like Chinese rice tó ní shrimp àti vegetable oúnjẹ ìyẹwé nìyẹn so dọ̀kásì dẹ̀ ti fún ìyẹwé ní Chinese rice àti vegetable àti shrimp o so ní kí ìyẹwé kó fi kóòkì lò àti kọfí so ye kiyewe lawo e ko fomi lo ni lawo e wa fomi lo lọ́wọ́ Dorcas ni àwa ti songba àti predict e pé relationship kò lè last bó dẹ̀ ṣe bí yewe dẹ̀ ṣe pass relationship yẹn tó ń bend e tó ń so e tó ń ṣe gbogbo e tó ń pass e ó dẹ̀ mọ̀ pé Dorcas kò lè po lójú ó ti dá gbogbo ẹrù so gbogbo e ti dàrú báyìí ó ti dàrú so àti page àti gbogbo e àwa mọ̀ kó máa lọ eventually so yewe be prepared tó àwọn other page tí ìyẹwé tó ti ń lò tó fi ń ṣe show wa better kí ìyẹwé kò intensify sí tó yídọ̀ ká sí ó máa deactivate ó máa yóò gba page yẹn gbẹ̀yìn ní àwa ti mọ̀ yẹn iṣẹ́ owó ọ̀dọ̀ ó máa gbé page yẹn lọ gbogbo ìgbẹ̀yìn ni ẹ kò máa jíjọ́ kan ní ẹ̀ ní sí ẹ̀ ní Esabod freedom fighter mọ̀ àwọn ọ̀dọ̀ yẹn ikú Ọlọ́run Ọlọ́run nìkan lè gbà wọ́n ẹ lórí Facebook Ọlọ́run nìkan ṣùgbọ́n a máa gbàdúrà fún ẹ o a máa gbàdúrà fún ẹ lọ́dọ̀ gẹ́gẹ́ bí abiyamọ torí ẹ̀yin èèyàn ẹ lọ sọ fún Yewé ẹ̀yin tẹ́ bá jẹ́ fáǹsì Yewé ìgbà kí Yewé máa build page bí o torí very soon dọ́ọ̀dọ̀ ẹ kò máa jí ni ẹ ní rí Esabod freedom fighter page mọ́ torí ó ti ń rú gbọ́bọ̀ ó ti ń rú gbọ́bọ̀ o so wọ́n máa da gbogbo ẹ̀rù ìyẹn kan next up to the next one ẹ jẹ́ ká kí ọmọ ọba Tadéníkáwò ó ló ṣọjọ́ bí ọjọ́ ṣetọ́dí ẹ̀kọ́ ni Ọlọ́run á wù ẹ́ Ọlọ́run á dẹ́ ẹ sí o á wù ẹ́ fún sílẹ̀kùn ọlá Naomi o olóńṣọjọ́ bí ṣùgbọ́n oríṣiríṣi kan lára máa mú wa lórí social media fún yín lórí page wa bẹ́ẹ̀ yín náà gbogbo ṣe mọ̀ pé lórí page wa àwa máa ń diversify kábíyèsí ṣé ó dá bẹ́ẹ̀ bàbá wa Ọ̀jájá kẹ má kí Tadéníkáwò happy birthday kí ló lè tó yẹn àwọn ọmọ ọ̀fẹ́ onígbọ́ àfẹ́ gbogbo pálapàla tẹ̀ ń ṣe kí ló lè tó yẹn kábíyèsí Ifẹ̀ wàrà òye kẹ má lè kí Tadéníkáwò pé ẹ kú ọjọ́ bí o kẹ má tiẹ̀ lè ṣàdúrà kẹtì ẹ̀ púpọ̀ nínú fọ́tò tí yẹ ìyá fún ipa aṣọjọ́ bí láyé a ṣe ìbá rẹ̀ mọ yín ni àṣà àmọ̀ pé bí àwọn ọmọ mi sínú palace wa ń bẹ̀ tàdé mọ̀ ṣùgbọ́n at least Tadéníkáwò yọ ọmọkùnrin tẹ́ bí ni tó jẹ́ first son Àrẹ̀mọ nílé Ifẹ̀ tíá ilé Ifẹ̀ oyè kábíyèsí kẹ má wà lè kí Àrẹ̀mọ kẹ má lè kíkú ọjọ́ ìbí kí ló lè tó yẹn kí ló ṣẹlẹ̀ tó yẹn kí ló lè tó yẹn tẹ́lẹ̀ mú fọ́tò ẹ̀ kẹtì ẹ̀ kí fọ́jọ́ ìbí bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹni pa ìbẹ́ ní pa tẹ máa ń ránṣẹ́ tó máa ń gbogbo fọ́tò yín síbẹ̀ ẹ bá lè celebrate ọmọ yín kábíyèsí yẹn kù díẹ̀ káàtó kí ló lè tó yẹn wọ́n ní tabanja bíi kakúkọ ọmọ yẹn wà tí ń dàgbà Tadéníkáwò ó ti pọmọdún 3 ká tó ṣẹ́jú ká tó pẹ́rẹ́ ń sìn àpọmọdún 10 láṣẹ Èdùmàrè ká tó lajú ká tó ṣẹ́jú Tadéníkáwò àtúpé 30 àpé 20 àpé 30 40 àdògbò àwọn 100 wà kíkún ọjọ́ ìbí ìyá ẹ̀ tó ń tọ́jú ẹ̀ iṣẹ́ ló ń ṣe akọ́ṣẹ́ ní Naomi ń ṣe náà nígbà tí Naomi dẹ̀ sọ pé òun ò fẹ́ báyìí gbénú Fuji house of commotion wa nínú ilé Ifẹ̀ ìwọ Naomi ló sọ bẹ́ẹ̀ olóòfẹ́ gbénú inú palace kábíyèsí Fuji house of commotion mi ò dẹ̀ bẹ́ẹ̀ wí ó ní nǹkan tó rí gẹ́gẹ́ bí prophetess Naomi tó pera ẹ̀ ṣùgbọ́n bọ́wọ́ bá tiẹ̀ máa ń ṣọjọ́ bí bẹ́ẹ̀ tí ẹ̀ kí fún ọdún kìíní kábíyèsí tẹ́ẹ̀ kí fún ọdún kejì ọdún kẹta lélẹ́yìí oyè mi rò pé ó yẹ kí àwọn media personnel yìí nífẹ̀ẹ́ kó gbọ́mọ yẹn síbẹ̀ ẹ̀yìn èèyàn má bínú yà ẹ́ kó gbọ́mọ yẹn sórí péjì yìí kó kí Tadéníkáwò kó kí fọ́jọ́ bí kẹ́ gbàdúrà fún kẹ́ ṣe gbogbo ẹ̀ kẹ́ gbé àdúrà dìde káwọn òṣàlẹ̀ Ifẹ̀ kó gbàdúrà fọmọ yẹn kó dàgbà kó dògbó di onísọnù tẹ ní nìyẹn
ẹ̀dẹ̀ wá ń wò náà ẹ̀ sọ kankan ìyá nìkan ló celebrate ẹ̀ àti ẹ̀mọ̀ pé kan nínú àwọn àbúrò yín Ṣọlá ìyẹn tiẹ̀ celebrate ẹ̀ you know ìyẹn tiẹ̀ celebrate ẹ̀ ó kí but at the same time náà ẹ̀ tiẹ̀ sì gbé sílẹ̀ ẹ̀ díẹ̀ kí bẹ́ẹ̀ tiẹ̀ kí lórí péèjì ẹ̀ bó jẹ́ kọ́mẹ́ǹtì náà lẹ́lẹ́ fi sórí péèjì ìyá ẹ̀ wípé tàdé ní ká wo wàá dàgbà wàá dògbò bẹ́ẹ̀ tiẹ̀ kí lórí péèjì ìgbẹ́ ẹ̀gbẹ́ sórí péèjì ẹ̀gbẹ́ sórí péèjì yẹ you know ìyẹn àmọ̀ pé kí ló ti ń pè but well ẹ̀yin lẹ lẹ́mọ̀ kábíyèsí ẹ̀yin lẹ́mọ̀ àdẹ́mọ̀ kan tó ń ṣẹlẹ̀ olórí Ashley gbogbo ẹ̀písù tó ló ń kọ lórí Instagram yẹn ó ti yí ẹ ó ti ọmọ bí ilé ọba ṣe rí Ashley ọmọ bí ilé ọba ṣe rí ṣó ti yí ẹ torí onídìílé ọba náà ni ó ti já mílẹ̀ pé wà ti ìwà àti olórí Adérónkẹ́ cousin yín náà tẹ̀jẹ̀dẹ̀jọ́ fẹ́ kábíyèsí kò ṣe kankan ayé ń ṣerú ẹ̀ àmọ́ gbogbo ẹ̀písù tó ló ń kọ sórí péèjì ẹ nípa kábíyèsí kò sí nǹkan tó fẹ́ ṣe sí o ó ti yí ẹ sórí kábíyèsí ó ti mọ̀ wípé aláya púpọ̀ ní kábíyèsí máa jẹ́ tó lọ fẹ́ kábíyèsí ọmọ tó dẹ̀ wọlé olórí Elizabeth tó wọlé o ò lè rí astrite o mo ní kẹ́ mú yẹn wá fún yín lára nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace wa ní Ifẹ̀ Oyè tó ń rúgbó bọ̀ pọ̀tẹ́yìn o mọ bó ṣe ń lọ pọ̀tà wa máa gbé sí yín létí díẹ̀díẹ̀ tó ti yí ẹ Ashley so láti farabalẹ̀ gan fún olórí Fọláṣadé olórí Elizabeth àánú Olúwapọ̀ gbogbo fùlèfùlè tó ń ṣe yẹn nínú ààfin ṣe mọ̀ pé gbogbo ẹ̀ là ń rí gbogbo ẹ̀ là ń gbọ́ so adẹ̀ láti bí wá fáwọn èèyàn because ó ti ń pọ̀ jù fún ẹ ó ti ń pọ̀ jù so o láti farabalẹ̀ fáwọn ìyàwó tó kù ó ti yé ẹ torí o ti mọ̀ pé ilé ọlá ó níyọnu kó tó kó rẹ̀ wọbẹ̀ so gbogbo ètò ẹ̀ ṣe pẹ̀lú Naomi kó tó kúrò gbogbo ẹ̀ la mọ̀ so àwọn tó dẹ̀ wá wọlé lẹ́yìn ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe sí o ìwọ nìkan kọ́ o na who born this fine girl na who born this fine girl olórí Elizabeth ọmọ yẹn ọmọ ni tọmọ yẹn bá máa jáde báyìí máa jáde tán ni kí ló ń ṣe wọn sórí olórí Tóbi Phillips yẹn ọmọ yẹn bí ìmúra ẹ̀ bí àfi bí ìmúra yíbò ó dẹ̀ lóhùn ránṣọ wọ́dúrópù ẹ̀ yẹn ó rán gígan ni a máa múra bí àwọn ìyàwó yíbò tó ti fẹ́ ọkọ ti pẹ́ but ọmọ olórí wa tó wá láti Scotland yẹn Elizabeth àánú Olúwapọ̀ ẹjọ ọmọ yẹn fine ọmọ yẹn aláìkí ẹ nífẹ̀ẹ́ tọmọ yẹn bá máa jáde ó máa jáde tán ni gbogbo ẹ máa dúró ni gbogbo àwọn threat tá a sì rí nìyẹn gbogbo ẹ là ń gbọ́ so Ashley ṣọ́ ara ẹ̀ bó ti mọ̀ wípé eventually o máa lọ sórí social media lọ kọ̀ọ̀kan síbẹ̀ ni ó dẹ̀ lọ sórí social media ó lọ kọ̀ọ̀kan síbẹ̀ gbẹ̀yìn náà ni a ti mọ̀ kó máa lọ kọ̀ọ̀kan síbẹ̀ náà ni ó máa gba kábíyèsí bẹ́ẹ̀ ni o kábíyèsí dẹ̀ sì máa fọ́ lórí sí ṣó ti yé ẹ so Ashley kábíyèsí sì máa fọ́ lórí sí so tẹ̀ jẹ́jẹ́ ẹ mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ bàbá mi rẹpẹtẹ but akọni ká wá yan fún yín bó ṣe lọ láàfin tó ti yé yín bó ṣe lọ láàfin díẹ̀díẹ̀ pé Ashley ẹsẹ̀ yẹn mì ó mì ẹsẹ̀ yẹn mì ó mì lọ́wọ́lọ́wọ́ gan ni ó mì bọ̀dá àní fẹ́ jẹ́ kó mì nítorí bàbá mi ọ̀nà ìṣà ó máa fẹ́ yàwó sí ó máa fẹ́ yàwó sí so ẹ̀yin èèyàn mi àdéjú báyìí lọ ìjà màmá àti ọmọ lórí social media àwọn wo bó ṣe ń lọ torí dọ̀ọ̀dọ̀ ó ti fún màmá ní breakfast ó ti fún ìyá ní Chinese shrimp àti vegetable ó dẹ̀ ti ní kí ìyá máa fi coke pé ìyá ìyẹwé like coke tútù àti coffee ó ti ní kó máa fi tẹ̀ so ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ ibi tó ọ̀rọ̀ bá dẹ̀ yìí sí àtúpadà wá àtúfún yín ní àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká recap gbogbo ìta ṣe Wunmi ilẹ̀ o continue wọn alẹ́ Agbero
ibi tó bá ọ̀rọ̀ yìí dé àwa náà ń wù ẹ́ gbogbo ẹ̀ láàrin Ṣẹ́gun Ògúngbè yé rìnrìn ìranù tó rìn yẹn mọ́ next time o tó ti yí ẹ wọ́n rìnrìn nonsense tó rìn next time o kódà kó gbọ́ next time bóyá Wùnmí ṣubú àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn kó ọ̀rọ̀ ni kó fi ránṣẹ́ sí àbí kó pè lórí fóònù ibi táwọn bá ti fẹ́ yàn kí ń lọ síbẹ̀ ọmọ Yorùbá ni ẹ́ o kì í ṣe Yíbò ó ti yí ẹ àwọn kúdẹ̀tì déńdé gbogbo MC ẹ kú iṣẹ́ o nǹkan ẹ bá tẹ̀ ti lo nǹkan tẹ fẹ́ lò tán lára Wùnmí ẹ gbélẹ̀ fẹ́ni tó ní kò sí wàhálà àwa náà wà ń bí abayin analyse ẹ kò sí bá ṣe ẹ̀yin èèyàn wa àtún máa padà wá àtún wá máa kí yín ìlànà ká mú wá ká tún wá sọ fún yín o ó dìgbà o.